Abedoya o, Abedoya o, Asneoya, Afedoya o, Akadoya, Bomo to loko oye oni, Bomo to lada oye oni, Ibara la nkura o, èyí o jomo lọ́wọ́ obi tó, wá lọ ṣe ìyá ọmọ, wá lọ ṣaya ọkọ, ọmọ ìyá ọmọ ti tó, wá lọ fọmú fọmọ, wá lọ máa fọkọ lọ́mú. Alọ́dóyà o, àbọ̀dóyà, afúnidóyà o, àjìdóyà, kékun ilé kó gbọ́ o, kó gbọ́ kó sọ fún toko. Abẹ́dóyà, alọ́dóyà o. Ọ̀bùn tún rè ní ọkọ, ọ̀bùn tún rè ní ọkọ, ó ń sọ wọ̀wọ̀, ó ń sọ ìlẹ̀kẹ̀ ń sọ wọ̀wọ̀, ó ń sọ. Aṣíwájú ló rè ní ọkọ, àtẹ̀yìn ló rè ní ọkọ, akúnlẹ̀ ló rè ní ọkọ, àjídé ló rè ní ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága ló rè ní ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága ló rè. ẹ kúrọ̀lẹ́ ṣó yìí ò ní pẹ́ rárá mo ní bóyá kí n kọ́kọ́ polítọ̀ ń wọlé ọ̀ kí n kọ́kọ́ play voice note yẹn ẹ jẹ́ n wò tí n bá lè get wọn kí n pè wọ́n wọlé. Mo fẹ́ sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń béèrè question àwọn questions kan wà lọ́wọ́ mi ló máa ń wà tẹ́ máa ń bi mí tí mi kì í lè dáhùn. Hello? Hello. Ya ẹ gbóhùn sókè. Voice note yẹn ó ẹ ká sọ voice note yẹn gùn díẹ̀ mi ò ní lè play ẹ̀ tán mo kàn fẹ́ kẹ́ gé lórí kí ló ṣẹlẹ̀ kí ló tì yín síta kí ló happen gan. Hello? Hello? Oh. So àwọn questions kan wà tẹ́ máa ń bi mí tí mi kì í lè dáhùn. Tó bá jẹ́ ọmọ 35 years tó wà nílé ọkọ tí okó ọkọ ò wá ṣiṣẹ́ mọ́ tẹ̀dẹ̀ tí lọ sí hospital tó ní well kò sọ́nà àbáyọ mọ́ it's your call èmi kọ́ ni mo máa advice ẹ̀ nǹkan tó máa ṣe ìsídà bóyá o fẹ́ jókòó sínú ilé ọkọ yẹn. Hello? Hello? Hello ma. Ṣé ti lè sọ̀rọ̀ àbí kí ló ṣẹlẹ̀? Hello ma, mo ń gbọ́ yín ma. Yeah, mo fẹ́ kẹ́ gbóhùn sókè. Àwọn nǹkan tẹ́ bá mi sọ nínú voice note yín mo fẹ́ kẹ́ sọ. Hello ma. Mo ń gbọ́ kí ló ń dún bẹ́ẹ̀ yẹn. Kí ló ń dún bẹ́ẹ̀ yẹn? Okay ma. Ẹ gbóhùn sókè. Kí ló ṣẹlẹ̀? Báwo lẹ ṣe bọ́ta? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé me and my husband náà ni but ìwà tí a ṣàǹbá lọ ó wá ṣẹlẹ̀ pé ẹni tí ó ti tó àti jọmọra ti pẹ́ tó ti ń disturb ó wá ṣẹlẹ̀ pé bó ṣe send message sí mi lọ́jọ́ yẹn nìyẹn. So mo bá aṣáájọ sọ̀rọ̀ àjọ sí ìlú kan náà mọ̀ ó wá sọ pé ìjọ náà wà nísìnyí èmi náà dẹ̀ sọ bí tí mo wọ̀ òun náà sọ bí tí wọ́n òun máa wá sí ìbẹ̀rẹ̀ òun máa wà wọ́n ní kó wà. So tó tó wá wá ṣá ó wá àti bọ́ọ̀sì náà ni àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ long àwọn nǹkan tí relationship àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Torí tẹ́lẹ̀ so ìjọ tó wá yẹn ilé ọkọ yín ìjọ tó wá ilé ọkọ yín ló ti wá bá yín bọ ọkọ yín ò sí ilé. Bẹ́ẹ̀ni. Okay. Bẹ́ẹ̀ni bọ̀tẹ́ mi ni mo ní ilé yẹn. Okay. So ọkọ mi náà máa ń wá síbẹ̀ ó máa ń wá
ó wà ní Táíwò tó bá ti wá ibẹ̀ náà ló máa dé sí. Okay. So ó dẹ̀ wá bá níbi àjọ sọ̀rọ̀ àjọ ṣáàtì. Ìgbà tó dẹ̀ di ó ti dé tí wọ́n ti pẹ́ àtijọ́ ń sọ̀rọ̀ lóríṣiríṣi bó ṣe dìde nìyẹn. Ìgbà tó dìde tí wọ́n ní níbo ni ò ń lọ kí n tó sọ̀rọ̀ tán ráyè ó ti gbọ́wọ́ lé mi láyà. Ó ti gbọ́wọ́ lé yín lọ́mú. Bẹ́ẹ̀ ni ó gbọ́wọ́ bẹ́ẹ̀ ni. Mo nílò kò sí nǹkan tó jẹ́ rẹ̀ ọ̀rá yóò ṣẹlẹ̀ rẹ̀. Ó ní kí n máa rí nǹkan tán tó ṣáàtì rẹ̀ sí sọ pé òun ló máa ṣà. Ẹ wo nǹkan tẹ́ fi sẹ́nu yẹn ẹ ti cover ẹjọ́ àgbọ̀ yín dáadáa dẹ́ni ẹ ti slow jù ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí life wà ńbẹ̀ ó ti ń wà boring. No fáànù ló ń dún fáànù. Ẹ kúrò nídìí fáànù yẹn ó disturb. Okay. So ó bá ní ó ṣàṣì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi létí nìyẹn náà. Ọ̀rọ̀ tó sọ̀rọ̀ létí àkóso problem sí mi ó dàjọ́ jẹ́ romance ẹni òkè. Àgbọ̀ yín dáadáa tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ àgbọ̀ yín dáadáa àgbọ̀ dáadáa ẹ fi nǹkan bu ẹnu ẹ ń break. Ọ́fíìsì ni mo wà mo ní láti bọ́ sí ibì kan náà sọ̀rọ̀ ni mi ò lè pariwo ọ́fíìsì ni mo wà. Okay. So bó ṣe ní òkè ó yá má kìíní kan ìgbà wo ọ̀rọ̀ tó ń sọ sí mi létí yẹn má bínú mọ̀kànlá máa rò má sọ ẹni kankan. So ọ̀rọ̀ yẹn kí n wà move. So bí mo ṣe ti wà move pé nǹkan tó báyìí bọ́yá àṣàṣe bẹ̀rẹ̀ níjọ́ yẹn nìyẹn. Bẹ́ẹ̀ ó máa enjoy mi ó máa gbádùn mi ó máa. Ẹ má worry ẹ jẹ́ n play voice note yín mi ò enjoy nǹkan tẹ́ ń sọ. Ẹ jẹ́ n play voice note yín mi ò enjoy nǹkan tẹ́ ń sọ. Mi ì dẹ̀ fẹ́ play voice note yẹn because ó clear. So ẹ bá fẹ́ sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ èmi ò gbádùn nǹkan tẹ́ ń sọ. Ó rìn dín lójú tèmi kí n play voice note. Hello mi ò gbádùn yín ni. Hello ma. Yeah. Tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí gan tó bá ń dóbò gan okó á lọ́lẹ̀. Okay ṣe ti ń gbọ́ báyìí. Ẹ sọ̀rọ̀ kó wà clear kẹ́dẹ̀ fi live sí. Irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ máa pa okó ni. Ọ́fíìsì mo wà àwọn èèyàn pọ̀ ní kíni mo ṣe. So tí mò ń sọ. So bó ṣàṣe bí ọjọ́ yẹn. Ẹ mọ nǹkan ẹ má worry ẹ jẹ́ à play voice note yẹn make sense mi ì fẹ́ play voice note yẹn tẹ́lẹ̀ ni. Kan tó máa ń lé mi tipẹ́ nígbà tí mo. Ẹ jẹ́ à play. Ọkọ mi jẹ́ èèyàn tí a kàn máa ń dóra wa láti ilẹ̀ náà a kàn máa ń dóra wa a kàn ṣe kínní ó máa ń sọ́ọ̀kì breast mi o a ń fọwọ́ pa a tẹ̀ ní ipò a fọwọ́ pa kò jù yẹn lọ ká dóra wa láti ilẹ̀ náà ìgbà tí a sì jọ yànjú dáadáa pé kínní tá a ṣe fẹ́ ra ó máa ń ṣe bí ẹ̀ẹ̀mejì so later on ó ń reduce ó di ẹ̀ẹ̀kan yẹn náà in fact okó yẹn wà kò ń ṣe dáadáa mọ́ ẹ̀ẹ̀kan yẹn ibi tó ti ń sọ́ọ̀kì breast lọ́wọ́ ó lè ti dà so kò ṣe dáadáa tó ṣe pé ó máa fẹ́ fọ̀sẹ̀ wọlé okó tí ó bá dẹ̀ ti rọ ṣó lè wọlé so lórí pé ká máa sọ̀rọ̀ sí ìyàn létí nǹkan kan yẹn ọ̀ ká máa sọ̀rọ̀ tá a bá ń dóra wa lọ́wọ́ yẹn òun ò jẹ́ the type tó ń ṣe bẹ́ẹ̀ kò ní sọ anything
yàtọ̀ sí èmi ni mo máa dún jọ́tọ́lọ́run bá ní kí n gbádùn ẹ̀. Èèyàn máa dún tó bá débi tó yẹ kó dé lára èèyàn. Lọ́wọ́ tí mo dẹ̀ jẹ́ èèyàn kan tó ṣe pé wọ́n bá kán tó gbọ́wọ́ lé nípù mi báyìí, ara mi ti jí, but most cases ó máa ń jí mi sílẹ̀ nítorí ó ti máa gbọ́wọ́ lé nípù, ara mi ti máa jí lẹ̀. mo níbi tí mò ń mọ́rọ̀ lọ mo fẹ́ ká gbọ́ tán ni o. Kò ní wọlé á ti rọ̀. So ó wá ṣẹlẹ̀ pé mo ti ní èèyàn kan tó máa ń lé mi tipẹ́ nígbà tí mo ṣì young in marriage gan. Ó ti máa ń lé mi, mi ò kí ń wojú ẹ̀. So bí ó ṣe di pé bóyá aṣalápàgbé, bóyá òun ló tiẹ̀ pè mí lọ́jọ́ yẹn ni, ta ni yìí kọ̀ọ̀kan, ó ní òun ní nǹkan kan gbé àwo, níbo ni ẹ wà nísìnyí, àdúgbò báyìí ni èmi wà nísìnyí, nǹkan kan gbé àwo ni, ó ṣàṣe ní òun máa wá mi wá kankan. Ọkọ kẹ̀dẹ̀rẹ́ kò ń gbélé, ó máa lọ iṣẹ́ ò sí ní ìtòsí nígbà yẹn. So eré ni mo tiẹ̀ pé bó ṣe pè mí pé òun máa ti dé àdúgbò báyìí ni, mo lè júwe ilé mi fún lọ́jọ́ yẹn. Ó wá mi wá, ó wá àjọròjọ́ àtìlẹ́yìn tá a sọ̀rọ̀. So bí tá a ti ń sọ̀rọ̀, mo kàn ṣáàrí tó dìde tó wá bá bó ní ẹ lọ, bó ṣe gbọ́wọ́ lé mi lọ́yàn nìyẹn. Ó ní ó ti o nínú ilé ọkọ mi lè gbà kí odó mi mọ́ bí o. Ó ní tòní nǹkan àbí tó ti àti ń sọ̀rọ̀ pé nǹkan kan, ọ̀rọ̀ tó sọ yẹn lásán ó ti jí mi sílẹ̀. Láì tí ì sọ pé ó ṣe kíni, ó kàn gbé mi láyé, ó kàn gbọ́wọ́ lé mi ní ọyàn. Bó ṣe ń sọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ sí mi létí pé náà ó ṣàmọ́ bó ṣe rọra ń sọ gbé ẹnu sí mi létí báyìí, ó rọra ń sọ pé kíni náà ṣe nǹkan kan kíni máa enjoy kíni náà ṣọ́wọ́ mi ò ṣe ò enjoy ẹ̀ bí mo ṣe ó dáa jẹ́ kí ó dáa mo ti gbọ́, jẹ́ kí n kàn rọra enjoy ara mi díẹ̀, jẹ́ kí n kàn fọwọ́ pa ẹ́ lọ́yàn tó bá ti ẹ̀ gbà kí n dó ẹ, jẹ́ kí n kàn rọra fọwọ́ pa ẹ́ lọ́yàn. Ọyàn tó ń fọwọ́ pa tó ń fọwọ́ pa yẹn báyìí tó dẹnu dé ọyàn yẹn. Àǹtí Yínká, ara mi jí wá ni, mi ò lè mú mọ́ra tó ń sọ pé pẹ̀lẹ́, ṣé bí mo ṣe ń fọwọ́ pa ẹ́ lọ́yàn yẹn, ó ṣe rí para mi ti tèmi náà, tára mi ò balẹ̀ mọ́, tára mi ò dilẹ̀ mọ́. Ṣọ́yàn tí mò ń fọwọ́ pa yẹn ṣó ń dùn ẹni, kó dà pẹ̀lẹ́. Tó ní pẹ̀lẹ́, ṣó ń gbádùn ọwọ́ mi, ṣó ń gbádùn ẹ̀ ní àbò ń dùn ẹ̀ ní, tó gbówó kíní báyìí pẹ̀lẹ́, enjoy ara ẹ̀ náà, ó máa enjoy mi, ó máa gbádùn mi, ó máa enjoy mi. Ṣẹ́rí bá a ṣe gbé nǹkan sí nǹkan níjọ́ yẹn. Àǹtí Yínká, òkò dùn. Ọjọ́ yẹn tó ṣe ẹ̀kan fún mi báyìí, ara mi ò balẹ̀ mọ́, ara mi wá ń ṣe wọ̀nràn nítorí romance tó fún mi lásán gan-an. Ìdọ̀ mi ti le, ó ti ṣe pọ̀npọ̀n wá. Lórí gbogbo ìgbà yẹn gan mo ti dóko tipẹ́, bí n bá dẹ̀ máa dó náà ṣúkẹ́ ni, kò tẹ̀ ní wọnú, ó ti dà gọ̀rọ̀gọ̀rọ̀ wálẹ̀, kò ní wọnú, ó ti dà gọ̀rọ̀gọ̀rọ̀ wálẹ̀. Ṣẹ́rí
ọjọ́ yẹn láàrin ìṣẹ́jú mélòó tó fi sí fún mi báyà tí n ká bí mo ṣe ń sọ báyìí gan ara mi ti ń dìde. èmi náà mọ̀ para ẹ ti ń dìde. ṣẹ́rí tó fi sí báyìí lórí iṣẹ́ àti akàntì rọra dóra wa mọ́ tó ní àwòyá káwọlé mo nínú mi ò gbà ká lọ sí orí bẹ́ẹ̀dì ọkọ ẹ̀ inú ilé pé nǹkan kan ló dáa. ṣẹ́rí lórí iṣẹ́ àyẹn láti ṣe kínní ó ṣe ẹ̀kejì báyìí àǹtí ká bẹ́ẹ̀ ló ń ṣe pẹ̀lẹ́ máa dìá jẹ́ kí n mọ̀ ṣó ń dùn ẹ̀ ní àbí òun enjoy ẹ̀ ṣó òun enjoy mi ní àbí ó ń dùn mọ́ pẹ̀lẹ́ ó máa enjoy mi in fact mo enjoy ẹ̀ gan lọ́jọ́ yẹn ó ṣe máa ṣé ó ń dùn ẹ̀ ní àbó ń dùn mọ́ ẹ̀ ṣé mo débẹ̀ ṣé ibi tí mo wà yìí ṣó wà òkè báyìí. ta làwọn hello tó bá ti drop kó mọ̀ pé mo máa block ẹni o straight up tó bá ti sọ̀rọ̀ ọpẹ́ o mo dúpẹ́ o -1 on the list ẹ jẹ́ ní sùúrù ẹ jẹ́ ń farabalẹ̀ block ẹnu. ẹ ṣé o next time ò ní ṣe. má bínú náà báyìí ṣé mo débẹ̀ ṣó gbádùn bí ṣó gbádùn ẹ̀ bẹ́ẹ̀ yẹn màá dùn ara ẹ̀ balẹ̀ ó máa gbádùn mi gan òbò ẹ̀ tight òbò ẹ̀ dùn bó ṣe ń ṣe bẹ́ẹ̀ náà lára tèmi náà ṣe pọ̀n adó ṣégi síra wa lára lọ́jọ́ yìí kó tó lọ. so ní ẹ̀yìn tó lọ báyìí bí ìgbà tó ṣe pé in fact wọ́n lo oògùn oorun fún mi ni mi lè jáde lé mọ́ lọ́jọ́ yìí mi ò lè jáde lé mọ́ mo sùn but ọkàn mi ọ̀dọ̀ ẹ̀ ló ń wà tán ni pé bígbà tí kémi àti ẹ̀ máa ríra ká máa dóra wa ọ̀tọ̀nà yẹn jìn síra wọn ó wá pẹ́ díẹ̀ àṣà ń pera ó tún dé ló tún bá mi báwo ni ṣó enjoy mi lónìí tó bá ti enjoy mi kò jẹ́ kí n mọ o kí nìkan ìgbà wo kí n mọ ibi tí ó kù sí o ṣó enjoy mi ó ṣá máa ń wálé ọkọ̀ torí ọ̀nà yẹn ó jìn síra but nǹkan tèmi kàn rí nínú ẹni yẹn òun ni pé ó jẹ́ the type tí kò ń pè torí mo máa ń bá wípé ó tẹ́ ẹ pè a máa ní má bínú náà ni but ìjọ́ tẹ́ ẹ bá pera nǹkan tó máa sọ fún yín lórí fóònù gan ara yín máa dìde ni bá ṣe ń bá yín sọ̀rọ̀ lórí fóònù bá ṣe ń bá yín sọ̀rọ̀ pé ó ti miss mi àbí ọjọ́ tí n bá wá síbẹ̀ yẹn màá dó ẹ̀wà náà mọ̀ pé èèyàn dó ẹ̀. hello. àbí kíláàsì kan kò ní kó lọ jẹun. hello. àfọ̀nì kan ti náà yẹ. hello. ọ̀gẹ̀ ló la ọ̀gẹ̀ ní sí. mo ti block ẹ o mi ń pa kò pẹ́ mi kì í pẹ́ rárá. màá ṣe báyìí fún ṣé rí ọ̀rọ̀ yìí sísọ tí wọ́n máa ń sọ síyàn létí yàn tí yẹn ká ó máa ń jíyàn lẹ́bàjẹ́ ó máa ń jíyàn ó ń fúnyàn ní agbára ó ń jẹ́ kí okó wúyàn dó ara èèyàn máa dìde ni èèyàn máa dóko yẹn ó máa mọ̀ pé òun dóko ó kàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa wọ́n ń ṣe bẹ́ẹ̀ o but ìtí ẹ̀yìn mi sọ pé wọ́n enjoy ẹ̀ gan o wọ́n enjoy ẹ̀ ó kàn ṣe pé kò regular ẹ̀kọ̀ọ̀kan ni mí tí ẹni yẹn ní opportunity láti
máa ríra nísìnyí tá a ti ríra kò máa sọ̀rọ̀ lórí fóònù tó rọ́nà wá jìn síra ìlú yẹn jìnnà síra wọn díẹ̀. Àǹtí Yínká a ní débi pé tó bá kì mí lọ́wọ́ tí bá ní ó ti tó o má jẹ́ kí n pariwo má jẹ́ kí n pariwo má jẹ́ kí n pariwo a ní pariwo náà ẹni tó bá gbáriwo á mọ̀ pé kó mi ń dùn mọ́ ẹni pariwo tó bá gbáriwo á mọ̀ pé kó mi ń dùn mọ́ ẹni bí aguriwo ẹ̀gbọ́n ni mo fẹ́ pariwo kí n mọ̀ pé òun enjoy mi èmi náà máa pariwo orúkọ ẹ̀ tí bá ti ń pariwo orúkọ ẹ̀ náà bó náà máa pariwo orúkọ mi a máa ní enjoy yourself gbádùn oko mi èmi náà ń gbádùn òbò ẹ̀ ìwọ náà máa gbádùn oko mi a ní tá a bá tún ṣe tán kó tó di pé ó lọ Àǹtí Yínká á tún bi mí léèrè pé ṣé o gbádùn mi lónìí tí ó bá ṣe pé tí n bá wá ní ṣó. Nǹkan tó mú mi play kínní ni wípé the only thing tó lè kọ́ obìnrin tó lè jẹ́ kí obìnrin kó go temptation jà ó ní pé kó wà satisfied sexually nílé. Gbogbo ẹ̀yin ọkùnrin ìwọ tí ìyàwó ẹ̀ ò bá ti wà sexually satisfied by you nílé there is tendency pé tí ìyàwó ẹ̀ bá ní contact pẹ̀lú opposite sex bóyá ó wà pẹ̀lú ọkùnrin tó dúró re tó wà òkè wọn ò bá jọ rẹ̀ tó ò bá ṣọ́ra wọn máa padà dóra wọn. The only time tí obìnrin tí ò lè wà tempted the only time tó máa fi irú nǹkan bá yẹn lọ obìnrin bóyá obìnrin àti opposite sex bóyá ọ̀rẹ́ ẹ̀ lọ́kùnrin àbí ọ̀rẹ́ obìnrin tẹ́ pé ó ti ń hàyẹ̀ ti pẹ́ wọ́n jọ wà nínú ilé ó wá kí wọ́n jọ wà nínú ilé kò séèyàn kankan nínú ilé the only thing tí obìnrin yẹn tó fi lè make passes sóbìnrin yẹn tó máa ṣépè fọkùnrin yẹn pé ó ń ṣe eré ni kí ló ń ṣe òní tí obìnrin yẹn ò bá jìyà oko. Sórí tí ara obìnrin bá wà lọ́nà tó jẹ́ obìnrin tó ti dóko ti pẹ́ tí ọkùnrin bá gbé ọwọ́ lé ní ẹsẹ̀ lásán nǹkan tó máa run láti inú ọpọlọ ẹ̀ hypothalamus ẹ̀ dé ẹ̀ka ẹsẹ̀ òun go ní understand nǹkan tó dẹ̀ máa run báyìí tó bá jẹ́ obìnrin tó nídọ̀ á máa feel wípé ìdọ̀ yẹn ń mí ó dẹ̀ ń gbéra lábẹ́ òun tó bá jẹ́ obìnrin tí ò nídọ̀ tó bá fi ọwọ́ ní time tó fi ọwọ́ sí itan obìnrin yẹn obìnrin tó ti pẹ́ tó ti dóko tí ara ẹ̀ ti ń gbẹ̀ kan time tó fọwọ́ sí tó bá fi ọwọ́ tó bá ní opportunity láti kọwọ́ sábẹ́ wà á rí pé ó ti tutù irrespective of the age. Nǹkan tó lè mú obìnrin kó go temptation já nǹkan tó lè mú obìnrin kó go wípé ọkùnrin míì wọlé ọkùnrin àjèjì ọ̀rẹ́ ọkọ ẹ ọ̀rẹ́ ẹ lọ́kùnrin ex ẹ ó wọlé tí ò fi ní tasẹ̀ gẹ̀rẹ̀ ní wípé tí obìnrin ò bá jẹ̀yà oko tóbìnrin ò bá emotionally tóbìnrin ò bá wà down tí ara obìnrin ò bá gbẹ̀kan tó bá jẹ́ the type tẹ́ pé o máa ń sin oko fún ìyàwó ẹ̀ lóòrèkóòrè kò ń ṣe pé sin oko fún pé o fẹ́ do o máa fi ẹsẹ̀ ṣí ẹsẹ̀ wá ní kó ṣẹ́sẹ̀ lẹ̀ wá bẹ́ sórí ẹ̀ wá do wá dìde ò yẹn kọ́ o dídó tó jẹ́ wípé obìnrin yẹn á máa wò ó pé ṣẹ́yìn omi ìṣì lè wà tó lè domi tó ẹni tó domi tó ọkọ mi ṣá àdídó tó jẹ́ wípé obìnrin máa damira tó jẹ́ wípé dídamira kò ní jẹ́ ibi tóbìnrin ti máa damira bóyá ibi tó ti lọ tasẹ̀ gẹ̀rẹ̀ tó ti lọ fáìnà rẹ̀ níbi tí ò yẹ kó fáìnà rẹ̀ tó ti wá lọ fọwọ́ kọ̀tà rẹ̀ tó ti lọ damira tí obìnrin bá ti damira pẹ̀lú ọkùnrin míì tó yàtọ̀ sí ọkọ ilé ẹ̀ àbí tó yàtọ̀ sí partner ẹ̀ ọkọ ti dáràn kò sí bó ṣe lè mọ́ ṣe tó obìnrin yẹn máa dó okó yẹn lọ ni torí ẹgbọ́n nǹkan tó obìnrin yìí sọ ó lóun ti wà nílé ọkọ ó ní ọkùnrin yẹn ó ti ń ṣàkóhun ti pẹ́ ó kọ̀ wá sílé nítorí ẹ̀ èmi ò sọ pé kẹ́ má dóbò ń ta o nítorí ọkùnrin tó bá ní owó ẹ̀ lọ́wọ́ èèyàn ò lè lówó lọ́wọ́ èèyàn ò lè fowó ròyìn kó má káyàn lójú kò yí sì kọkùnrin lówó lọ́wọ́ tọkùnrin bá lówó lọ́wọ́ ẹjọ́ ṣe fàájì bẹ́ẹ̀ gbogbo fàájì tó bá máa ṣe
má jẹ́ kó patilé lára nítorí bí wọ́n ṣe ń wò di ẹnìkan ẹlòmíì ń wò di tiẹ̀ tó bá ṣe fàájì débi pé ó lọ pa ìyàwó ilé ẹ̀ tì wàá rí pé okó tí ò yẹ kíyàwó ilé ẹ̀ dó ló máa dó àwọn tó máa wá kíyàwó ilé ẹ̀ ní àwọn okó tó yẹ pé ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni pé kó o gbọ́ wípé ìyàwó ilé ẹ̀ lọ ṣe síta ó wá wẹni tó ń ṣe sí ó wá rí pé àlàyé kìnnìkan bọ̀ kó àti pé kó wá lọ gbọ́ pé ìyàwó ilé ẹ̀ lọ ṣe sí dráìvà ẹ̀ àbó lọ ṣe sí ọmọ afẹ́ ẹ̀ àbó lọ ṣe sí àwọn ọmọ tó wà lábẹ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tó bá ṣẹlẹ̀ obìnrin lẹ máa ń blame àwọn nǹkan tó fà á tí obìnrin fi ṣe lára àwọn nǹkan tí society ìtẹ́fi tó fi jẹ́ pé society àbòsí yín pọ̀ ní àwùjọ ni wípé àwọn nǹkan tí ọkùnrin fi na obìnrin ní sọ àwọn mistake tóbìnrin yẹn ṣe tí ò gbọdọ̀ ṣe nítorí ìjọ́ mi ní sọ fóbìnrin ẹ máa concentrate lórí wípé ọkùnrin na obìnrin ọkùnrin na obìnrin ọkùnrin na obìnrin kò wá ní jẹ́ kí obìnrin gan mọ mistake ẹ̀ ọkùnrin náà obìnrin lè máa concentrate lé débi wípé tí ìgbéyàwó yẹn bá túká tóbìnrin yẹn bá lọ kò ní mọ àwọn nǹkan kan tóun ṣe tóun ò tún gbúdọ̀ carry over débi pé wọ́n á tún lọ lù again níbi tó ń lọ nítorí ọkùnrin náà obìnrin lè concentrate lé lórí concentrate lórí nǹkan tí obìnrin ṣe fọ́kùnrin ẹ ti gbàgbé pé bá ṣe láwọn ọkùnrin tẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe fún wọn wọ́n máa walk away bẹ́ẹ̀ náà lára àwọn ọkùnrin tẹ́ pé ara wọn ò gba wàhálà obìnrin mi adé fìtìnà tí ọkùnrin débi pé títí bọ́kùnrin yẹn bá jẹ́ áńgẹ́lì bí ò bá nu ara ẹ̀ ò ní wálẹ̀ ẹ̀yin ò ní concentrate lórí nǹkan tóbìnrin yẹn ṣe ẹ máa ní olórí burúkú ọkùnrin ló na obìnrin fine bọ̀ kí lobìnrin náà ṣe tó fi lù ú ẹ ní sọ̀rọ̀ lórí ẹ̀ obìnrin aṣẹ́wó ni ó lọ dó kọ́ńtà ó lọ ṣe kíní kọ́ńtà lẹ́ máa sọ ẹ ní sọ nǹkan tó push obìnrin tó fi lọ ṣe nígbà tó bá fi obìnrin sílẹ̀ tóbìnrin dẹ̀ wà wí ẹ̀ pé òun ní àwọn èèyàn ń ta tó ń dó tó dẹ̀ rí pé ó abandon òun ò bá òun sùn ojoojúmọ́ lòun sọ mọ́ pílò ó dẹ̀ ń rí ọkùnrin tó jẹ́ plumber tó wá ń bá yín tú táàpù yín ṣe ó rí ọkùnrin tó wá ń bá yín tú generator yín ṣe ó size ẹ̀ up ó rí pé ó rí okó tó dúró re tó bá fi ọwọ́ kan rú obìnrin yẹn wọ́n á dóra wọn the only time tóbìnrin lè kógo má dóra wọn já òun ni obìnrin tíyàwó kó ò bá jẹ tíyàwó kó bá jẹ obìnrin á dó okó tí ò yẹ kó dó á dó neighbor á dó ẹni tó wá bá yín ṣiṣẹ́ ẹ jẹ́ kí n sọ fún yín tí okó bá wu obìnrin dó tí obìnrin ó bá ti ba obìnrin délẹ̀ tí ò dẹ̀ jẹ́ pé ẹni tó lè masturbate ara ẹ̀ honestly ẹ ní láti mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí obìnrin nígbà yẹn ojú nǹkan bó ṣe ń ṣẹ̀yìn ọkùnrin náà tẹ́ máa dú ọmọ ọ̀dọ̀ tẹ́ máa ti do tọ́tara yín máa wálẹ̀ bẹ́ẹ̀ náà ló máa ṣe ń ṣe obìnrin á ti dú ọ̀rẹ́ ẹ̀ tán ara á ti wálẹ̀ kó tó mọ̀ pọ̀ ọ̀rẹ́ ẹ̀ lòún dó obìnrin á ti dó ẹ̀gbọ́n ẹ̀ tán á ti dó bàbá ẹ̀ tán gan kárẹ̀ ẹ̀ tó wálẹ̀ pé bàbá ẹ̀ ń lòún dó obìnrin tí ìyàwó kó bá jẹ kò sí okó tí ò lè dó kóbìnrin tẹ̀ tó lè kógo já kó tó dé ní ọ̀rẹ́ ọkùnrin tẹ́ ẹ̀ ní dóra yín á jẹ́ pé ọkọ ilé ẹ̀ kò fìyà oko jẹ ọkọ ilé ẹ̀ kò fún ẹ ní emotional problem ọkọ ilé ẹ̀ gbogbo ìgbà tó bá pè ló ń dáhùn but ọkọ tó ń fìyà oko jẹ wàá dóko tí ò yẹ kó dó and lára ẹ̀dẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ṣé mo kí mo sọ kíní yẹn lánàá ẹ̀yin Nigerian men wàláì from my findings mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ yín mọ bó ṣe invite obìnrin wá dóko ẹ wà so selfish and self-centered tó yẹ pé time tó bá ti bà yín wá málẹ̀ kí ọkùnrin Naija ò kí ń ṣe kí ń play kí ń walk into kí ń play débi wípé ara yín máa le kí ń ṣe eré kí ń prepare dídó obìnrin yín kẹjọ ṣeré débi pé obìnrin yín o bó ṣe ń fọwọ́ kàn yín bó ṣe ń ṣọ̀kì yín bó ṣe ń fọwọ́ kanra yín ló máa ń le ara yín ti máa ń le ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òbó ti máa ń wù yín dókẹ́ tó lọ bá àwọn ìyàwó yín so nígbà tẹ́ bá ti wá lọ bá wọn pẹ̀lú ara yín tó le ẹ ti máa ń ro oríṣiríṣi nǹkan lọ́kàn ara yín ti máa le ẹ ti máa wo blue film nígbà míì ẹ ti máa gbé òbò àti ọmú tẹ́ gbé sórí fóònù ẹ ti máa gbé sórí nígbà míì kára yín tó le ara àwọn ìyàwó yín ò kí ń le ara yín mọ́ so ara yín máa ń le ẹ ti máa wà ní mood
àti ẹ ti wà ní stage pé ẹ ti fẹ́ dóbò kẹ́ tó lọ bá ìyàwó yín so sùúrù pé kẹ́ rẹ́sì wọn kẹ́ fọwọ́ kàn wọ́n kẹ́ mú ọmú wọn ìyàwó yín ò kì í fọwọ́ kàn yín kára yín le ìyàwó yín kọ́ ló máa ń mú ara yín le ẹ̀yin lẹ máa ti ń gbé okó ẹlòmíì tó bá ordinarily tó bá fẹ́ lọ bá ìyàwó ẹ̀ níbi tí òbò ìyàwó ẹ̀ bá ṣì ń le okó ẹ̀ tó bá fẹ́ lọ bá ìyàwó ẹ̀ kò yẹ kí ìyàwó ẹ̀ rí pé okó ẹ̀ ti ń le nígbà tí ìyàwó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kàn ẹ́ tẹ́ ẹ̀ ń sọ̀kara yín tẹ́ ẹ̀ ló yẹ kí ọwọ́ ìyàwó ẹ̀ ló yẹ kí okó ẹ̀ le mọ́ tíyàwó bá fi ọwọ́ kan okó abẹ́ ẹ̀ báyìí kó rí pé ọkọ mi ti wà lọ́nà ó gbúdọ̀ gbé okó jọlọjọlọ lọ bá obìnrin tó bá gbé ọkùnrin tó bá gbé okó jọlọjọlọ lọ bá obìnrin kì í ṣe ìyàwó tó fẹ́ dò yẹn ló le okó ẹ̀ ìsídà kó jẹ́ wípé nǹkan mi ló gbé sórí hello. ẹ bá ti ń ká. èmi ò bá yín sọ̀rọ̀ láàárọ̀ yẹn. ẹ má pè mí pa mo ti sọ fún yín pé mo máa pè yín padà mi ìwà ní gbé kọ̀ yín mọ́ ẹ má bínú torí Ọlọ́run mi ní gbé kọ̀ yín mọ́ kí ló dé ẹ ti fẹ́ pè mí more than 100 times mo lè sọ fún yín pé mo máa pè yín padà so ìyàwó ló láti feel ní pé kí o lọ bá ọkùnrin kó lọ bá obìnrin kó máa bá obìnrin ṣiṣẹ́ àmì kó máa bá obìnrin ṣeré kókó ẹ̀ má tí le kó jẹ́ pé ibi tẹ́ ti ń ṣeré lókó ẹ̀ ti le mọ́ obìnrin lọ́wọ́ ó ní nǹkan tó ń ṣe lára obìnrin tí obìnrin bá gbé okó ẹ̀ dání báyìí torí pé okó yẹn ràn mọ́ òun lọ́wọ́ okó yẹn le mọ́ òun lọ́wọ́ ó ní nǹkan ó ní signal tó ń send ó ní message tó ń send sí ara obìnrin ó máa help ara obìnrin kára obìnrin náà lè le ni bí ọ̀pọ̀lọpọ̀ yín okó yín ti le kẹ́ tó lọ bá obìnrin ìgbà tẹ́ bá máa dé ọ̀dọ̀ obìnrin ẹ ní lè ní sùúrù mọ́ the next thing tẹ́ máa fẹ́ ni wípé ó yẹ kẹ́ ẹ mu ọmú tẹ́ bá ti mu ọmú tẹ́ bá gbé ẹnu sí ọmú obìnrin tẹ́ ẹ mu ọmú obìnrin tí orí nípùlù obìnrin ò bá tí ì le mọ́ yín lẹ́nu kẹ́ mọ̀ pé ara obìnrin yẹn ò tí ì le tẹ́ bá mu ọmú obìnrin tí nípù obìnrin bá ti ń le tẹ́ bá fi ọwọ́ sí ìdọ̀ obìnrin nígbà tí nípò obìnrin le ẹ rí pé ìdọ̀ obìnrin náà ti máa le ẹ ti rí pé gbogbo àwọn ibi tó yẹ kó le lára obìnrin nígbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní mu ọmú obìnrin ẹ ṣọ́ ìdọ̀ ẹ̀ at the same time ẹ finger at the same time ẹ rí wípé bí ìdọ̀ ẹ ṣe ń le bí orí ọmú ẹ kókó ọmú ẹ ṣe ń le tó ṣe ń ràn ìdọ̀ ẹ ti ń le inú òbò ẹ ti ń dami kí dẹ̀ ní reason because tí ọmọ obìnrin tí nípò obìnrin bá ti ń le ẹ̀jẹ̀ yẹn ti ń circulate arousal ti ń coming ẹ̀jẹ̀ ti ń circulate ẹ̀jẹ̀ ló máa ń circulate síbi ló máa ń lọ síbi ẹ̀jẹ̀ ti ń pump síbẹ̀ ara obìnrin ti ń le at the same time tí orí ọmú kókó obìnrin bá ti ń dìde ó yẹ kí abẹ́ ẹ̀ náà ti máa ṣomi kí battling gland abẹ́ kó ti máa wet inú abẹ́ sílẹ̀ at the same time ó yẹ kí òbò ẹ̀ clitoris ẹ̀ náà ó yẹ kó ti máa le tó o bá ti achieve wípé o mu ọmú ìyàwó tó tẹ̀ tí ń feel ẹ̀ because tí ọmú bá le wàá feel ẹ̀ lẹ́nu ẹ̀ wàá rí pé nipple yẹn máa stand out báyìí ni ó máa dìde sókè obìnrin ti wà rose nìyẹn nipple obìnrin tó bá ti tí ẹ̀jẹ̀ yẹn bá ti pump tó bá ti circulate tí ẹ̀jẹ̀ máa circulate lọ sí genital part tẹ́jẹ̀ bá ti circulate lọ sí genital part obìnrin tó bá ní ìdọ̀ á le obìnrin tí ò bá ní ìdọ̀ ní time tí ẹ̀jẹ̀ circulate yẹn tó bá fẹ́ òbò ẹ̀ tó rí inú òbò ẹ̀ wá rí pé ó máa change colour ìsídà kó change sí dark blue ọkọ̀ pọ́n dododo wá rí pé ẹ̀jẹ̀ yẹn ti circulate tẹ́jẹ̀ bá dẹ̀ ti circulate obìnrin máa arousal ti wà then inú òbò máa wet orí ọmú máa dìde kókó orí ọmú máa dìde ó máa le gbọngbọn orí ìdọ̀ náà ìdọ̀ tẹ́ ẹ̀ ń rí yẹn bó ṣe rí yẹn tó bá le tán òun náà máa ń pè ní small penis ó máa jáde tẹ́ bá wá fọwọ́ fọ̀ ẹ́ sílẹ̀ àárín ẹ̀ máa ń dàbí okó kékeré ni ẹ̀rí tó máa ṣẹnu ṣọṣọ síta báyìí tó bá ti le tán ọ̀pọ̀lọpọ̀ yín kí n lè study irú nǹkan báyẹn lára obìnrin ẹ máa ń gbé okó líle látàrí nǹkan tẹ́ ti rò látàrí nǹkan tẹ́ ti gbé sórí látàrí nǹkan tó ti wà lórí ẹ máa ń gbé okó líle lọ báyàwó nígbà tẹ́ bá dẹ̀ ti gbé okó líle lọ báyàwó ó máa ń ní stage ibi tí okó ọkùnrin máa ń le dé tó pé kò ní lè ní sùúrù mọ́ ó láti kì í bọnú ihò so ẹ ti máa ń dúró de stage yẹn kò ẹ̀ kí ń jẹ́ kí obìnrin náà obìnrin láti lè feel okó ẹ kó jẹ́ pé ó ń bẹ ṣeré ẹ rí pé tó kó bá ràn okó máa ń ràn bí ìgbà tẹ́ ń fún fèrè á máa ràn díẹ̀díẹ̀ á máa ràn díẹ̀díẹ̀ gbogbo processing yẹn tí ẹ̀jẹ̀ bá ti rán lọ sí genital part yín tó jẹ́ okó yín tí obìnrin bá ti ń gbé sọ́wọ́ báyìí á máa le mọ́ obìnrin lọ́wọ́ ó ní nǹkan tó ń ṣe nínú ọpọlọ obìnrin
ó ní message tó ń send lọ sínú ọpọlọ obìnrin bọ́ ọ̀pọ̀lọpọ̀ yín kí n lè dúró till that length kí n lè dúró dìgbà tí irú nǹkan báyẹn máa ṣẹlẹ̀ in tí àwọn obìnrin máa experience látọ̀dọ̀ àwọn ọkùnrin Africa ọ̀dọ̀ àwọn Nigerian men ni wípé mo láti block máa yìí ó ti ń mi láàbò ṣe ń pè mí ọ̀dà nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa experience lọ́dọ̀ àwọn Nigerian men ni pé oko wọn máa ń lè lọ bá obìnrin ni ìsídà kókó wọn lè lọ bá obìnrin lórí bed ìsídà kókó wọn lè lọ bá obìnrin nínú kinní wọn ò kí ń ṣeré débi tí oko wọn ti máa ń le obìnrin mi tí bá ní kí open line sìn mo lè sọ categorically pé obìnrin mi ò rí nǹkan tó ń kó mọ nǹkan tó ń pè ní pre-com and ó dẹ̀ yẹ kí obìnrin kó bí ẹ ṣe déédéé bíi pé ó fúnra rẹ̀ máa rí pre-com omi tó máa ń kọ́kọ́ jáde nínú orí oko obìnrin tó máa ń jáde tó máa ń wà colorless nínú orí oko ọkùnrin tó máa ń wà colorless ìjọ wo gẹ́gẹ́ bí obìnrin ló ti ríru omi yẹn rí ló ti rí gbẹ̀yìn tó ti bá ọkọ ẹ̀ ṣe déédéé bíi pé omi yẹn jáde orí ìjọ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kò kí ń happen bẹ́ẹ̀ in tí àwọn obìnrin máa ń rí lára ẹ̀yin ọkùnrin ni pé oko yín ti le ẹ ti fẹ́ dóbò tẹ́ bá dẹ̀ ń dóbò ọ̀pọ̀lọpọ̀ yín kan tó máa ń irritate mi ẹ máa ń fi ẹsẹ̀ ẹ máa fi la fùrọ̀ ẹ máa fi máa la itan obìnrin ẹsẹ̀ lẹ máa fi ń la tan wọn ẹ ní jẹ́ kí wọ́n wà gentle ẹ dẹ̀ máa dóbò lọ ni ẹ ní dóbò díẹ̀ kẹ́ dúró kẹ́ suspend ara yín sórí wọn kí ẹ jẹ́ kí oko yẹn kó wà nínú òbò yẹn kó kọ̀ suspend kó kọ̀ máa ṣe kẹ́ tí ẹ gbọ́ sọjúnù kẹ́ máa kọrin kẹ́ dúró kẹ́ fi òbò yẹn kẹ́ relax sórí wọn kẹ́ dẹ̀ mú wọn again ní dúró nìyẹn obìnrin ló yẹ kó máa rush láti doyin láti dàmíra pé tó bá tí o bá fẹ́ dó obìnrin tí obìnrin kò máa agitate tí obìnrin ò bá máa struggle pé wá fokó sí kó gòkè kó fẹ́ dó ẹ kó mọ̀ pé ìwọ ló dó obìnrin ẹ̀ dóra yín tó bá bá obìnrin ṣeré dé stage kan ẹ̀yin gan ẹ̀ lè ní sùúrù bóbìnrin dé stage dé wípé a sọ fún yín pé ara àwọn ò gbà mọ́ yẹ wá dómi torí ẹ̀ ní ṣeré débẹ̀ ẹ máa ti bẹ̀rẹ̀ sí ní dó obìnrin ẹ̀ ní ṣeré débi ẹ wá dómi ara mi ò gbà mọ́ yá máa bọ̀ fókó sí ìjọ wo gẹ́gẹ́ bí ọkùnrin ìjọ wo ló ti bá ìyàwó ẹ̀ ṣeré tó jẹ́ pé ìyàwó ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní request lọ́wọ́ ẹ̀ pé ó yá wá dómi ó yá mi ò lè ní sùúrù mọ́ fókó sí ó yá tó jẹ́ pé òun gangan ìwọ gangan wàá máa tẹ̀ láti yọ̀dí torí o ti mọ̀ pé tí o bá ti wọnú ẹ̀ báyìí wàá dẹ̀ máa tà wá ní ó kó jẹ́ kó enjoy ẹ̀ náà because ara obìnrin máa ń wà lọ́nà ó yẹ kó wà lọ́nà ara ẹ̀yin ọkùnrin Nigerian men ló máa ń wà lọ́nà ara yín ló máa ń wà lọ́nà jù ara obìnrin yóò kí ń wà lọ́nà débi pé obìnrin yá wà aggressive á fẹ́ jẹ́ pé kó fokó ṣiṣẹ́ òun ò lè dúró yá dómi. hello ma. ẹ kọ́ lẹ ma. ẹ kúrọ̀ lẹ o. hello ma. hello mo ń gbọ́ yín. mo ń gbọ́ program yìí kan sí ni mo wà online ni. so mo gbádùn ó wà interesting gan ọ̀nà lẹ́ńtọ̀ ọlọ́run dẹ̀ máa fún yín ṣe. àmín. so nǹkan tẹ́ sọ yẹn bó ṣe rí gangan nìyẹn inú mi dẹ̀ tó fẹ́ ṣe enlight àwọn èèyàn láti máa jẹ́ kọ́mọ̀ fáwọn tí ò bá mọ̀ many people kan ló ọ̀dà sí nǹkan yẹn òótọ́ dẹ̀ lọ́rọ̀ tẹ́ sọ because nǹkan yẹn bó ṣe rí gangan òun lẹ sọ yẹn even tí obìnrin bá ti move ọkùnrin máa perform títí ìgbà tí ọkùnrin bá tún calm ọkùnrin tún drop ẹlòmíwọ̀ jẹ́ pé tó bá calm ìgbà yẹn gangan ni spam yẹn máa wọnú brain ẹ obìnrin yẹn lọ tó gbogbo bọ́ọ̀dì yẹn máa move gbogbo bọ́ọ̀dì yẹn máa ginger gan ìgbà yẹn gangan lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ so ọkùnrin mi tó bá yẹ kó tún mọ ẹnu ẹ̀ dáadáa ẹlòmíì release like 3 times ó máa kọ́kọ́ drop talking from experience o sorry for disappointing mi mo ń gbádùn program yìí yẹn gan tẹ́mi náà ṣe ní experience ẹ̀ mo tún ṣe ní kí n bá yẹn sọ̀rọ̀ pẹ̀lú dùnú. so téèyàn bá kọ èèyàn máa drop tó bá drop díẹ̀ ó máa wọnú gbogbo brain obìnrin yẹn lọ tó bá wọnú ẹ̀ lọ wàá tún perform títí tó bá tún fẹ́ come again ẹlòmíì ó ń come like 2-3 times but kó tó dé pé òun fẹ́ enjoy yẹ èèyàn gbọ́dọ̀ bá wọn ṣe eré normal yẹn gangan this normal thing gangan bó ṣe rí gangan lè sọ yẹn mo enjoy yín gan. so bí mo ṣe ń sọ lọ even gan tó bá jẹ́ wípé kì í ṣe pé yín Nigerian men ẹ wà selfish ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń gbé ní Naija honestly ẹ wà selfish obìnrin ló yẹ kí ọwọ́ obìnrin ló yẹ kí okó ẹ lélẹ̀ kò yẹ kí o gbé okó líle lọ bá obìnrin lórí bed obìnrin ló yẹ kó bí ẹ ṣeré kó rí bí okó yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní le
kò yẹ kí obìnrin lajú rí ẹ pé oko ti le ó yẹ kóbìnrin bẹ́ẹ̀ ṣeré débi pé oko máa le sọ́wọ́ ojú ẹ̀ bóyá o máa ro nǹkan lọ́kàn ni o bóyá o máa lọ lo oògùn tí wàá time ara ẹ̀ débi pé time tó ọkùnrin bá ń bẹ́ẹ̀ ṣeré oko ẹ̀ máa le tó bá jẹ́ tó ti ní problem tó kó òkín kàn le bẹ́ẹ̀ bóyá wàá wá nǹkan tó fi máa engineer ara ẹ̀ bóyá wàá gbé nǹkan tó máa gbé sórí but obìnrin ló yẹ kó rí pé oko ẹ̀ le oko ẹ̀ ò gbúdọ̀ le lọ bá obìnrin tó bá ń dó obìnrin tí obìnrin tẹ́ bá ń bá obìnrin ṣeré tí obìnrin ò bá tí máa request lọ́wọ́ ẹ pé wá dó mi ó yá fokó sí kó mọ̀ wípé o ò ṣètò tó bá tún wá ń dó obìnrin tí obìnrin ò bá tí dà torí pé o ti súnmọ́ bí pé o fẹ́ dámira kò sí nǹkan tó ní kó má yọ mo sọ fún yín nǹkan tó ń pè ní edging wàá sáré yọ kúrò nínú òbò ẹ̀ wàá dẹ̀ ibi orí oko níbi tí omi ti ń jáde yẹn o bá pinch tó bá ní pé tí obìnrin bá rọra pinch àbí kí wọ́n gan pinch ẹ̀ kó fọwọ́ pinch ẹ̀ àtọ̀ tó ń bọ̀ yẹn á sá padà tó bá sá padà á tún fún ẹ ní time láti lè do obìnrin yẹn sí kò sí nǹkan tó dùn tó bí wípé kí ẹ̀yin méjèèjì kẹjọ come together at the same time kọ́ ẹ pé ìgbà tó come bá ìgbà yẹn náà lobìnrin come wá rí pé sensation yẹn nǹkan tí wọ́n gan máa feel that's nǹkan tó máa feel the enjoyment the relaxation the fulfilment tó máa feel máa dàbẹ́ ni pé ó ju owó lọ ni but ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin máa ń lajú rí oko yín nílé ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tó bá àǹtí oko ọkùnrin bá fẹ́ le ẹ máa ń fìlẹ̀ lára yín so tó bá mọ̀ pé oko ẹ fẹ́ dóbò máa láò kí oko ẹ lè lọ bá ìyàwó ẹ jẹ́ kí ìyàwó ẹ kó pretend jẹ́ kó jẹ́ pé ìyàwó ẹ ló fìl oko ní oko lè mọ́ lọ́wọ́ jẹ́ kí oko ẹ lè mọ́ ìyàwó ẹ lọ́wọ́ jẹ́ kí oko yẹn kó lọlẹ̀ ṣọmọ kó gbé ní lílọlẹ̀ dọ́dọ̀ ẹ̀ tó bá dọ́dọ̀ ẹ̀ ni kó dìde tó bá dìde kó wo bí oko yẹn ṣe wà beautiful sí jẹ́ kó appreciate oko tó wà lábẹ́ ẹ̀ kó wo pé wow kó rí bó ṣe ràn kó rí bó ṣe fine ní dìde ọ̀pọ̀lọpọ̀ yín á lé nínú ṣòkòtò tẹ́ bá wá dọ́dọ̀ obìnrin yẹn ẹ wá fi ẹsẹ̀ ẹ fi ya ìtọ̀ ẹ wá yọ láti inú ṣòkòtò nígbà tẹ́ ẹ̀ ní farun abẹ́ yín irun gan ó ti borí oko mọ́lẹ̀ nígbà tó jẹ́ pé bọ́ bá dé kí wọ́n kọ́ sọ́ọ̀kì mí inú yín ìgbà dẹ̀ máa rùn jáde nínú fùrọ̀ yín ní táǹbà dáadáa ẹpọ̀n yín gan kìkìdá èrí ni lábẹ́ ẹpọ̀n òun ló fi máa ń fà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bọ́kọ yín bá ti le báyìí ẹ ṣáà máa sá lọ and let me tell you all these things tẹ́ fi pé kò wà important tí mò ń sọ wàláhì nǹkan táwọn àlè fi ń dóyàwó yín tà ní ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ níyàwó lé àlè ló ń dóyàwó yín àlè ń dóyàwó yín torí nǹkan tẹ́ dó ẹ̀yin náà ń dó ẹlòmíì o ẹ̀yin náà ń dóbìnrin mi o but unfortunately nǹkan tẹ́ ẹ lè ṣe fún ìyàwó yín ẹ lọ ń ṣe fálè èmi ò ní kẹ́ má dó àlè but tí tẹ́ bá fẹ́ dóyàwó yín ẹ láti dó ìyàwó yín such that tó bá tiẹ̀ lọ bá tí ẹlòmíì bá pè é tó bá ṣe ẹ̀yin gan máa mọ̀ wípé ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ lè ṣe obìnrin yẹn lójú kòkòrò bú ọ̀pọ̀lọpọ̀ yín wà láyà àwọn ìyàwó yín tó ń dó àlè táwọn wà justified ọ̀pọ̀lọpọ̀ yín àwọn ìyàwó yín tó ń dó àlè ń ta ọlọ́run ò lè mú wọn kò sá èpè tẹ́ lè ṣe fún wọn ohun kankan ò lè ṣe wọ́n nítorí wípé ìwà tẹ́ ẹ wù ìdó tẹ́ ń dó wọn ìdó tó ń láti yàn lé ni ìdó tó ń láti yàn lé ni so kò sí èpè tẹ́ lè ṣe fún wọn tó lè ràn wọ́n nǹkan tó kọ̀ lè ṣẹlẹ̀ ni wípé ẹ máa ká wọn ẹ pè wọn láṣẹ́wó bọ́ ẹ ní ká wọn torí àwọn náà wọ́n fẹ́ jẹ oúnjẹ àlè yẹn wọ́n fẹ́ dókò yẹn pẹ́ wọ́n ti mọ̀ pé kẹ́yìn ṣáà wà ń bí as figurehead because ẹ lè máa gbé okó lọ ká obìnrin mọ́ orí bed all the time kí àlè dẹ̀ kọ́kọ́ gbé obìnrin lọ jẹ pepper soup kọ́ lọ jẹ pepper soup kọ́ lọ jóúnjẹ kọ́ lọ jẹja kọ́ jẹja tán ká lè ní ó yá bọ́ sínú bedroom kó lọ wẹ̀ kó mú ìyàwó yín kó la tòbòtòbò kó la tìfùrọ̀ kẹwàá lè fẹ́ ṣépè fún òbò tí wo ò lè la tá lè la èpè ò lè ràn ìyàwó ẹ odò jẹ ni a sọ̀rọ̀ tútù fún a tún máa do báyìí a máa bí léèrè a máa sọ sétí ẹ̀ pé ṣé òun gbádùn oko mi ṣé mò ń do ẹ dáadáa jọ̀ọ́ sọ fún mi tí mo bá ń do ẹ dáadáa èmi náà ń gbádùn òbò ẹ ìjọ́ wo lo ti dóyàwó ẹgbẹ̀yìn tó sọ fún pé òun gbádùn òbò ẹ ìjọ́ wo àlè á dẹ̀ máa sọ sí létí pé bóbu ẹ ò tiẹ̀ tight á ní òbò ẹ ṣe tight báyìí lẹ́yìn ọmọ mẹ́ta òbò ẹ dùn o mò ń gbádùn òbò yìí
sọ fún mi pé ò ní dọ́kọ lé ẹ̀ mọ́ o àlè náà ìyàwó ẹ̀ náà máa promise mi ò ní dówèrè ẹ̀ mọ́ mi ní dówèrè ẹ̀ mọ́ á ní mò ń gbádùn òbò yìí sọ fún mi ṣé mò ń dún ẹ dáadáa òrókò mi àlè á tún lọ síwájú ìyàwó yín lẹ́yìn tí ìyàwó yín bá mú okó àlè tó mú dání tí okó yẹn le tán àlè á wá dúró síwájú ìyàwó yín báyìí á wá máa ṣe okó yẹn á máa ju okó yẹn níwájú ẹ̀ báyìí kó lè máa rí ó tiẹ̀ tún lè máa fi okó yẹn gba ní fùrọ̀ á máa gba ní fùrọ̀ okó tẹ̀yìn ò lè expose lójú ìyàwó yín okó tó jẹ́ wípé ẹ̀yin máa ń tọ́jú ẹ̀ sínú boxers tẹ́ bá fẹ́ dó ìyàwó yín nìkan lè máa yọ jáde lè máa fi dó ẹ lè ṣépè ìyàwó yín tẹ́ ẹ̀ bá tì dára tó bá dó àlè èpè yín ò lè ràn àlè ó yẹ kẹ́ ẹ lọ máa fi orúkọ àlè sínú àdúrà k'Ọlọ́run bá yín dá sí k'Ọlọ́run bá yín dá sí kẹ́ lọ máa fi orúkọ àlè sínú àdúrà k'Ọlọ́run bá yín dá sí nítorí pé àlè ló ń bá yín pọ́líṣì òbò ìyàwó yín èpè yín ò dẹ̀ lè ràn àlè the worst thing tẹ́ lè ṣe ní pé tẹ́ bá káyàwó yín kẹ́ láṣẹ́wó ni ẹ lè ka ẹlẹ́dàá ìyàwó yẹn go ní jẹ́ kẹ́ ka ẹlẹ́dàá òbò ìyàwó yẹn tí àlè ń service tẹ́yìn ò ṣe déédéé kò ní jẹ́ kẹ́ káyàwó yẹn kò ní jẹ́ kẹ́ ka ọmọ yìí sọ pé bẹ́mi ṣe ń ronú ó yàtọ̀ sí bẹ́yìn ṣe ń ronú ẹni ọkùnrin tí okó ẹ̀ ò bá ti ń lè mọ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé okó líle ló lọ ń gbé báyàwó lọ dóyàwó every time tí ìyàwó ò rí bí okó ṣe le ẹ gbàgbé ẹ á rí okó àlè bó ṣe le ẹ̀yin obìnrin tẹ́ bá fẹ́ pè mí tẹ́ bá mọ̀ pé mo sọ nǹkan tí mo sọ yìí mo sì sọ ni the number to call is +4474048512 ẹ bá mi type number mi +447404851234 kò sí bẹ́ ṣe fẹ́ ṣe okó yín láti máa lè mọ́ ìyàwó yín lọ́wọ́ kò sí bẹ́ ṣe fẹ́ ṣe gbogbo ọ̀nà láti mú ìyàwó yín enjoy sex òun ló yẹ kẹ́ máa ṣe àìjẹ́ bẹ́ẹ̀ àlè á mú enjoy sex àwọn wèrè kan dẹ̀ máa ní oníranu ni ṣèbí àlè ẹ lálẹ́ kìnnìkan because ẹ̀yin ti mo mọ̀ pé ó ṣeéṣe kó bò sú yín but what is the essence pé ẹ lọ ní recharge òbò tẹ́ǹdó tí ẹ bá ti ní recharge òbò tẹ́ǹdó the essence of láti recharge oko yín ni láti lè dó tinú ilé dáadáa pọ̀ pẹ̀lú ẹ̀ náà ẹ̀ tún dó wọn dáadáa obìnrin tó bá dẹ̀ dó dáadáa gbàgbé ẹ̀ tó bá rí oko tó dúró re á do aṣẹnumú rẹ̀ mo ní ìgbà tí mo léèyàn kan tó ń lọ mo láwọn obìnrin kan tó ń lọ sí UCT wọ́n lọ́kọ́ lẹ́nà wọ́n lọ sí UCT wọn ò dẹ̀ lè fọkọ wọn ṣeré bọ̀ wọ́n fẹ́ dóko kan tó dé àwọn mẹ́rin wọ́n lọ́kọ́ ńlé pé wọ́n ní well àwọn ò lè fọkọ àwọn lẹ̀ àwọn ti put in best àwọn bọ̀ àwọn láti lọ fún holiday báwọn dẹ̀ ṣe lọ fún holiday àwọn fẹ́ gbádùn ara àwọn káwọn tó dé ni ṣé mi nìyá wọn ni ṣé mi nìyá wọn ṣé mi máa ní pé kí wọ́n má dò tí wọ́n bá mọ̀ wípé kó tó kúrò nílé odó wọn bíyá wọ́n ní egbò lójú òbò egbò yẹn dẹ̀ ni wọ́n rán títí. Hello àti nǹkan. Hello, mò ń gbádùn yín. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mò ń gbádùn program yìí Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa fún iṣẹ́ ẹjọ́ ní question kan tí mo fẹ́ béèrè. Èmi bí ṣe wà yìí ìyàwó mi tí ò bá tí ì di tó kò mi ò bá tí ì lè mọ lọ́wọ́ kò kí ń charge torí ó máa ń fẹ́ kókó mi máa lè mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ni tó kó máa lè mọ́bìnrin lọ́wọ́ máa ń jẹ́ kóbìnrin charge ni. Ẹ̀bẹ̀ tèmi máa ń ro ní ìkọ̀kan tí máa ń rò pé ó máa ń fọwọ́ pa gbogbo ìgbà mi ìdẹ́fẹ́ sọ fún kó máa fọwọ́ pa torí mi mọ̀ pé nǹkan tó láìkì nìyẹn. Ṣé bó ṣe fọwọ́ pa yẹn ṣó kó èèyàn kó ọkùnrin ò ní máa kéré sí i. Irọ́ o tó kó yẹn bá lè mọ lọ́wọ́ bó ṣe fọwọ́ pa yẹn tẹ́ bá fọwọ́ kan òbu àti domi bó bá fẹ́ ṣe gan irú èmi sì kó gbé sẹ́nu kó mú ibi orí adé yẹn kó fọwọ́ orí fàáfàáfà irú àwọn nǹkan tó mọ́bìnrin lè okó gbúdọ̀ máa lè mọ obìnrin lọ́wọ́ gbúdọ̀ máa gbé okó líle lọ bá obìnrin ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lì yìí gbúdọ̀ máa gbé okó líle lọ bá obìnrin okó láti lè mọ obìnrin lọ́wọ́ kò ṣe gbogbo ìgbà lẹ́ máa gbé okó líle lọ bá obìnrin nínú ilé tẹ́ pé okó yẹn á ti lè kó tó débẹ̀. Hello ma. Hello mo ń gbádùn yín. Ẹ kúrò lẹ́ mà. Orúkọ mi ni ẹgbẹ́ ẹ forúkọ yẹn lẹ̀ ẹ sọ̀rọ̀.
À ń gbádùn yín ni mà. Program tẹ sọ ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ yìí. Program tó wà very interested mà. Okay, ẹ ṣé. In fact, for my experience, ó lọ fà gan. Ó lọ fà gan. Ó lọ fà. In fact, mo rí èlò tí nǹkan nínú ẹ̀ gan. Lórí ẹ̀ tún jẹ́ tuntun ní more experience nínú ẹ̀ mà. Ẹ ṣeun. Kókó lè mọ obìnrin lọ́wọ́, ó máa jẹ́ kí ó máa ń build self esteem, ó máa jẹ́ kó obìnrin mọ̀ pé èmi ni mò ń dórú nǹkan báyìí. But every time, the only time tó kò tiẹ̀ máa le ni wípé obìnrin á ti bí okó ẹ̀ ti lè. Báwo ló ṣe mọ̀ pé kò ń ṣe pé bí o lo penis pump? Báwo ló ṣe mọ̀ kò ń ṣe pé bí ya oògùn tó bá tiẹ̀ lo oògùn gan, wọ́n máa ń time àwọn oògùn yẹn débi pé nígbà tí obìnrin bá mú okó ẹ̀ àbí tó fi ọwọ́ sí, ìgbà yẹn ni oògùn yẹn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Wàá jẹ́ kó time yẹn pé oògùn yẹn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Kò ní mọ̀ pé oògùn tó lò ló jẹ́ kókó ẹ̀ le tandi. A ti appreciate pé bó ń ṣe fọwọ́ kan. Ṣorí tí obìnrin bá ń feel okó tó rí bó ṣe ẹ̀dàn pé tó kó bá le tó jẹ́ni tó neat àdìdì kó jẹ́ni tó kókó yẹn máa mọ́ lólólóló ni. Bẹ́ẹ̀ okó tiẹ̀ kò le. Every time ó kàn máa gbókó lọ bá obìnrin lórí bed. Every time akọ̀ ti bá okó ẹ̀ ní líle kò le. Wàá máa mú ọmú tó bá mú ọmú obìnrin dé stage kan tí obìnrin gbá okó ẹ̀ mú báyìí tó dẹ̀ mú ọmú ẹ̀ lọ́wọ́, ìwọ gan ọmú yẹn á yàtọ̀ ní ẹnu ẹ̀. Wàá rí pé ó le. Hello. Hello. Hello, ẹ kúrò lẹ́ mà. Ẹ kúrò lẹ́ o. Yes ma. Mo ń wo program yẹn, mo listen to program yẹn náà ní àná náà bẹ́ẹ̀. Mo kàn fọwọ́, I just want to contribute ni ma. Okay. Basically, Sherry, èmi personally ìyàwó tèmi kò ń béèrè fún okó dídó. And when tó bá jẹ́ nípa bíbá sùn nípa sex ni, mi ò praise ara mi. I'm good. In fact, èmi gan ni máa ń force ẹ̀ ní pé ká dóra wa. Secondly, èmi ni máa ń force ẹ̀ láti mú ọwọ́ ẹ̀ síbi okó mi kó fokó ṣeré. In everything, I fox her. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín. Tẹ́ bá kọ́kọ́ fẹ́ approach ìyàwó yín fún sex pé fẹ́ do, kí lẹ máa ń ṣe? Báwo lẹ ṣe máa approach ẹ̀? Báwo lẹ ṣe máa approach? Ẹ má bínú, ẹ come again ma, ẹ má bínú ma. Network yẹn lọ. Báwo lẹ ṣe máa approach ìyàwó yín fún sex? Pé ẹ fẹ́ dó ìyàwó yín, báwo lẹ ṣe approach ẹ̀? Good question ma. For example, tell me ma approach ìyàwó mi now, for example. Àgbé àjọ wà lórí bed nísìn, ó la ìdánwò lẹ́gbẹ̀ẹ́ mi. Sometimes kó gbé àyà sí mi, kó gbé àyà sí mi ní àbí báwo lọ́yìn sọ, kó gbórí sí àyà mi. Màmá fọwọ́ máa pa ara ẹ̀. Mama romance. Ibi tó ti worst jù ni pé èmi I have to be forcing her kiss pàápàá, so mama kọ́kọ́ máa rọ̀ bá rẹ̀ nínú force fọwọ́ máa pa lára. Mi àjọ tí mo ti wà pẹ̀lú ìyàwó mi ò dédé ní pé mo fẹ́ bóbìnrin sùn kí n kọ́ dédé gun rí ẹ̀. Mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín, ṣé ìyàwó yín ní dọ̀? No, she does not. Ṣé rí àwọn tí ò bá ní dọ̀, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Àwọn tí ò bá ní dọ̀, 80% of sexual kíní wọn, sensitivity wọn, ó ti wà taken off. So irú obìnrin yẹn. Mo agree. Ṣé rí irú obìnrin yẹn. What can you only say? I agree. Mo fẹ́ sọ fún yín. Because I study a lot. Ṣé rí irú obìnrin yẹn. Ọmú ẹ̀ láti mọ bó ṣe fídù pẹ̀lú ọmú dáadáa. Bẹ́ẹ̀dẹ̀ ṣe máa. God bless you ma. Yes ma. I always ṣẹ́rí tó bá jẹ́ pé kéèyàn mú ọmú dáadáa na I'm perfect and good. Mi ò praise ara mi but I'm credit myself. Ẹni sùúrù. Láti mọ bó ṣe mú ọmú kẹ̀dẹ̀ máa finger at the same time. Ṣé wá rí fingering tẹ́ wá ń ṣe yẹn? Ẹ má bínú ma, error ni. She doesn't accept that. But I do that sometimes. But I used to do that. Ẹ jẹ́ n sọ nǹkan fún yín. Nígbà míì tóbìnrin ò bá accept pé kẹ́ finger nǹkan méjì ni, ẹ lè má mọ̀ ṣe dáadáa kó má dẹ̀ lè sọ fún yín. Ẹ lè má mọ̀ ṣe. Èékánná yín gbà míì, èékánná lè kéré kò mí pé kò ní gúnyàn. Because àwọn party kan, àwọn bíbà yìí níbi tí wọ́n máa ń tọ́wọ́ ẹ pé tó bá gé ó lè fa wípò yẹn, ó lè máa dùn obìnrin nínú òbò bẹ́ẹ̀ kó má mọ̀ bó ṣe fẹ́ sọ fún yín.
tí obìnrin wọ́n bá ti gé idọ̀ obìnrin ọmú ẹ̀ tẹ́ bá máa mu ọmú ẹ̀ ẹ̀ ń láti wà kẹ́ tó lè ó máa tó stage kan irú èmi tó bá tó stage kan máa request pé mo fẹ́ kéèyàn kọ́kọ́ bite mi díẹ̀ lórí ọmú tí bá ti dé cloud 9 so obìnrin nígbà míì ẹ máa bẹ̀rẹ̀ irú àwọn tó wọ́n ti gé idọ̀ yẹn 80% of their sensitivity wọ́n ti take it off so ẹ máa ní sùúrù fún wọn tẹ́ bá máa finger wọn ẹ máa make sure pé gbogbo kíní tó ẹmọ kíní tó máa ń wà níbi ẹ̀gbẹ́ èékánná yẹn kéékèèké báyìí tó yẹ pé tẹ́ bá gé wìkẹ́ ó lè fa àkàndù kíní yẹn bó ṣe kéré tó yẹn tó jẹ́ àwọn ẹran yẹn ó máa ń gún obìnrin nínú òbò obìnrin ò dẹ̀ ní lè sọ fún yín tẹ́ bá ń finger obìnrin tẹ́ bá ṣe rightly tó bá tó stage kan ẹ lè finger ẹ̀ kíbẹ̀ yẹn kó dry but tó bá ṣe in a right way ẹ rí pé ó máa wà moisture ó máa wà moist ó máa bẹ̀rẹ̀ sí ní wet tẹ́ bá ti ń finger obìnrin tó ti ń wet mọ́ yín lọ́wọ́ kẹ́ mọ̀ pé ẹ̀ ń ṣe right kẹ́ mọ̀ pé ó right because tó bá ti wet ẹ wá lọ síbi ọmú ẹ̀ ẹ rí pé kókó ọmú ẹ̀ gan máa dìde blood ti circulate sí genital part ibi tó yẹ kó wà ó ti wà rose nìyẹn but tẹ́ bá ń finger obìnrin tí ẹ dẹ̀ ṣe ń feel kò sí èjì obìnrin yẹn tẹ́ bá ń finger obìnrin tí inú òbú ẹ̀ sì dry there's tendency that you are not doing something right ó dẹ̀ lè má lè sọ fún yín bóyá kò fẹ́ kí low self esteem yín bóyá kò fẹ́ jẹ́ kó kó yín lọlẹ̀ ó fẹ́ ṣe bí obìnrin kò fẹ́ tì yín síta kò ní sọ fún yín bẹ́ẹ̀ kò sí obìnrin tẹ́ ẹ finger in a very good manner tẹ́ dẹ̀ ṣe rightly tí ò ní like kẹ́ finger òun kò sí but most of the time ẹ máa ń ṣe wrongly but obìnrin ò kí ń lè sọ torí èékánná yín kéré kò mí pé finger yìí ò ní ta obìnrin lábẹ́ tẹ́ bá dẹ̀ ń finger obìnrin wọn ò kí ń kí ọwọ́ sínú inú òbò wọn direct báyìí ẹ máa wá G-spot ní and which is ó wà ní upper side of the vulva of the òbò ìyẹn lè máa aim at but ẹ lè máa finger obìnrin kẹ́ máa ṣe báyìí kò ní wet ẹ jẹ́ kí n gbé kọ́ mi tẹ́ bá dẹ̀ mu ọmú obìnrin tí ọmú yẹn ò bá ti lè mọ́ yín lẹ́nu then you are not doing it right. Hello. Yeah. Àtìyínká. Ma. Ẹ káàsán. Ẹ káàsán ma. Yes ma. Ọkùnrin ló ń sọ̀rọ̀, Táíwò ló ń sọ̀rọ̀. Okay. Mo fẹ́ dá sí ètò yín, mo máa ń gbádùn ètò yín kan. Mo ń gbọ́. Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe. Àmín. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé okó mi máa ń dé kí n tó dọ̀dọ̀ obìnrin. Ẹ̀mí ò dẹ̀ ń pẹ́ release. Irú obìnrin yẹn ṣó ti marry? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ tó bá yá ìyàwó ẹ̀ ò ní gbádùn ẹ̀ mọ́. Ìyàwó ẹ̀ láti rí pé okó ìyàwó ẹ̀ láti lè mọ́ ẹ lọ́wọ́. Ìyàwó ẹ̀ láti appreciate bí okó ẹ̀ ṣe ń dìde. O ò lè máa gbé okó tó lè lọ bá ìyàwó all the time. Tó bá yá kò ní appreciate ẹ̀ mọ́. Ó ń láti rí ó ń láti appreciate bí okó yẹn ṣe ń dìde lábẹ́ ẹ̀. Ó ń láti feel ó máa boost self esteem obìnrin kó rí pé ara òun ló lé okó ẹ̀. Òbò òun ló lé okó ẹ̀ bóun ṣe ń bẹ ṣeré ló lé okó ẹ̀ not that every time tó kó yín bá ti lé ẹ máa sáré lọ gbé bọ́kùnrin ó máa ń kill self esteem obìnrin ni. Ó máa ń kill self esteem obìnrin ni. Hello ma. Yeah. Mo gbọ́ yín ma. Ó máa ń kill self esteem obìnrin okó ẹ̀ láti lé lójú obìnrin láti rí pé èmi ni mo bá ọkọ mi ṣiṣẹ́ tó kó ẹ̀ bá ṣeré tó kó ẹ̀ fi lé. Hello. Mo ń gbọ́ yín. Máa block ẹ nìyí. Obìnrin láti rí pé òun ló ń bá ọkọ òun ṣeré tí okó ọkọ òun fi lé. Ẹ lè máa gbé okó jọbọlọ lọ bá obìnrin all the time. It's wrong. Ó máa ń kill self esteem obìnrin. Because obìnrin fẹ́ rí wípé òun ti bímọ bóun ṣe bímọ yẹn ṣé bí o sì ṣe ń feel nígbà tí òun ò bímọ ṣé bẹ́ẹ̀ lára ẹ ọkùnrin ṣe sì ń feel towards òun bẹ̀yìn gbà tó yẹ pé kò tí ì bímọ tẹ bá jọ dúró kó alẹ́ ó ti wá bímọ ó ti fi pé òun ti wà out of shape ó ti rí pé ọyàn òun ti wálẹ̀ ṣé ńgbà tó bá show ẹ̀ pé ọyàn ẹ tó wálẹ̀ sì ń lé okó mi o ara ẹ bó ṣe tóbi ó sì ń lé okó mi o
obìnrin fúnra rẹ̀ tó bá ti ní low self esteem ó máa kill gbogbo confidence ẹ̀ ni tó bá pẹ̀lú obìnrin yẹn irú àwọn obìnrin yẹn ló máa ní kí wọ́n la òbó fẹ́ láwọn wá ní àwọn ò láìkì pé kò lá àwọn irú àwọn obìnrin yẹn wọn ò nílè làbò tó bá ń dó wọn máa wà rigid ni bọ̀ tó bá jẹ́ pé obìnrin ló bẹ ṣeré láti ilẹ̀ tó mú okó ẹ̀ láti ilẹ̀ tẹ́ pé nígbà tó ń fún okó ẹ̀ sì ń fold bóyá nígbà tó gbé okó lọ bá ó sì ń fold báyìí nígbà tí okó yẹn ò tí ì le ó sì ń fold òun fúnra rẹ̀ ló bá okó yẹn ṣeré okó yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ràn díẹ̀díẹ̀ tó fi ṣí lé tó bá mọ nǹkan tó ṣe fún irú obìnrin yẹn tó bá mọ the confidence tó máa fún irú obìnrin yẹn. ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan mo ń gbọ́ mo ń gbádùn yín mà so mo tún máa lísìn sí ètò yín kan. mo fẹ́ gbé call mi hello. Hello, ẹ pa Facebook yín. Only Jesus is enough. Ẹ pa Facebook yín. Hello. Irú èèyàn wo leléyìí? Ẹ pa Facebook yín ẹ lè máa gbọ́ Facebook ẹ tún máa gbọ́ mi ẹ pa Facebook yín. Okay. Hello, mo ń gbádùn yín. Ẹ ṣeun. Sẹ́rí tọ́pìkì tí ẹ ń sọ̀rọ̀ in fact tọ́pìkì tí ó ẹ̀pù àwọn ọkùnrin tá a dẹ̀ enjoy ẹ̀yìn as far as I'm concerned. Kì í ṣe gbogbo obìnrin ló láìkì kan fíńgà òun o. Because irú ìyàwó tẹ̀mí nísìn kò gbà kí wọ́n fíńgà òun. Tẹ́ bá ń ba sọ gan tẹ́ bá ń ba ṣe gan ó máa ṣe bíi pé bóyá wọ́n tẹ́gi bọ̀ ń lára ni. Ẹ kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ ìyàwó yẹn. Ẹ kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé ń ṣe right àwọn ìyàwó mi àwọn míì máa ń ní ṣé endometriosis àwọn ẹ kọ́kọ́ bèrè because nígbà míì ẹ jẹ́ kí n bá ìyàwó yín sọ̀rọ̀ nígbà míì àwọn ọkùnrin ò kí ń ṣe right ó máa ń dùn wọ́n lábẹ́ bẹ́ẹ̀ wọn ò ní lè sọ àǹtí ẹ sọ tòótọ́ ẹ má parọ́ tọ́lọ́hún ṣé tí ọkọ yín bá fíńgà yín ṣó máa ń dùn yín ṣọ́mọ̀ ṣe. No, èmi kàn máa feel somehow ni. Báwo lẹ ṣe máa fi ṣé ó máa ń dùn yín ni tó bá ń fíńgà yín? No, mo máa ń feel embarrassed. How? Kí ló dé tẹ́ fi máa ń feel embarrassed pé ọkọ yín fíńgà yín? Kí ni sexual part tẹ́ like? Why tẹ́ ṣe máa ń feel embarrassed? Ṣé ẹ clean na ẹ ṣá ń farun òbò yín? Kí lẹ fi máa why tẹ́ ṣe máa ń feel embarrassed? Ṣé ẹ free mọ́ wọn ni? Àbí ẹ kí n jọ crack jokes? No. Me really I just really like it. That's it. Kí lẹ wá like? Ìjẹ́ ẹ ti rí bí ìjẹ́ okó ọkọ yín ti lè mọ́ yín lọ́wọ́ rí? Ìjọ ọkọ yín máa ń open body fún yín. Ṣókó wọn máa ń lè mọ́ yín lọ́wọ́ ni àbí okó wọn ti máa ń lè kó tó wá bá yín? No, wọ́n máa ń lè mọ́ mi lọ́wọ́ ni. So kí ló wá dé tẹ́ fi máa ń feel embarrassed? Ṣé ẹ máa ń bọ́ra lẹ̀ sí wòwò tán tó bá fẹ́ dóra yín? Ẹ nà. Kí lẹ wá ń feel embarrassed ńbẹ̀? Kí lẹ wá like kó máa ṣe fún yín? Gbogbo nǹkan tó yẹ kókùnrin máa ṣe fókùnrin náà mo máa ń like but ìyẹn nìkan mo máa ń feel somehow. Kí ló bá kí lẹ fi máa ń fi ṣó ń dùn yín ni àbí ẹ ń feel embarrassed bóbó yín máa rùn àbí kí ni embarrassment ń bẹ tẹ́ bá ló ń dùn yín is a different ball game but kí lẹ embarrassment tó wà ń bẹ. I don't know jàre mo ṣàṣẹ máa ń feel nìyẹn ṣá. But ṣe máa ń gbà kan la yín ṣá. Àánú àti ìṣẹ̀lẹ̀ ogun bẹ́ẹ̀. Kí lẹ wá ń gbádùn ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ ọkọ yín kí lẹ wá ń gbádùn ẹ gbà kan la yín ọ̀nkú. òun ni ò ṣe gbogbo nǹkan yẹn kò sí nǹkan tí àwa yìí láìkì nìyẹn òun ni ò ṣe. Bọ̀ kí lẹ wá ń gbádùn bẹ́ẹ̀ kí ni nǹkan tẹ báwo lẹ ṣe wá ń gbádùn ìbálòpọ̀ láàrin ara yín báwo lẹ ṣe ń enjoy dídóra yín. Ohun tó ń ṣẹlẹ̀ ni wípé on a normal sex she's okay. She understand. But àwọn ẹ̀físì tó wà tó surround the sex. But ẹ̀físì yẹn gangan ló máa jẹ́ kẹ́yìn last lórí wọn kẹ́ lè dó wọn dáadáa. Lọ́sọ̀ bá sí ẹ̀físì yẹn láàrin 2-3 minutes ẹ ti dámira. In fact, ó dé stage kan nígbà kan. Nígbà tí irú ẹ̀ ń ṣẹlẹ̀, ó máa ní mi ò good. Ẹ lè good. Mi ò good. Ẹ lè good. Èmi dẹ̀ ń sọ fún wípé àwọn nǹkan tí wọ́n ń gbé wá òun ló ń pa moral àmọ́ ọkùnrin lára.
tó bá ẹgbẹ́ sí speaker kan máa gbọ́ lè good the implication of ẹ̀yin tẹ́ kí ń gbà kí wọ́n mú ọmú yín kí wọ́n finger yín kí wọ́n lá òbò yín tó bá fẹ́ implication ẹ̀ ní wípé ẹ máa pa okó ọkùnrin ni ọkùnrin tó yẹ kó lo bóyá kó bá yín sùn fún 7 minutes or 5 minutes nígbà tí ò bá kéèyàn finger kéèyàn mú ọmú kéèyàn kiss kéèyàn la òbò ó dàbí ìgbà tí aláboyún lóyún tó kù díẹ̀ kó bímọ tó wá ní kó lọ máa ṣe exercise ipe exercise tó ń ṣe yẹn o àbí okó tó ń dó yẹn o á lè jẹ́ kí ọmọ yẹn tètè bọ́ síta bọ̀ nígbà tí aláboyún ò bá ṣe exercise ó máa pẹ́ ó lè wà ní labour for hours kó tó bímọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wípé ọkùnrin ń dóbò tí ọkùnrin ó dàbí ìgbà tẹ́ ṣe oúnjẹ tẹ́ wá fi iyọ̀ sí kò bí ẹni pé ẹ fún ọkùnrin ní oúnjẹ àṣán kó máa jẹ àṣán òun ni wípé kẹ́ni kó má mú ọmú yín tẹ́ni kó má fíńgà yín tẹ́ni kó má lá òbò yín tẹ́ni pé kó ṣàkàn kókò sí kẹ́kọ̀ọ́ dóra yín dídó yẹn gangan mọ̀ pé oríṣiríṣi wọ́n ní orúkọ vaginal sex nìyẹn different type of sex ló wà obìnrin lè reach orgasm nínú kissing obìnrin lè reach orgasm nínú fingering kọ́ finger ẹ̀ obìnrin lè reach orgasm nínú pé kí wọ́n sọ̀kẹ̀ obìnrin lè reach orgasm nínú penetration sex ó wà lọ́tọ̀ vaginal fingering ó wà lọ́tọ̀ kiss ó wà lọ́tọ̀ so tó bá mọ̀ wípé tó bá ní kọ́kọ́ ẹ̀ kọ̀ du ẹ tí ò sí gbogbo àwọn foreplay yẹn bí ìgbà tẹ́ fìyà jẹ wọ́n ni wọ́n máa dámira but ẹni ọkùnrin tó ẹ má the funnest tóun bá ń ṣe ń tiẹ̀ òun máa fẹ́ kán satisfy gbogbo nǹkan tóun bá ń fẹ́ ṣùgbọ́n kó wá fún ẹ̀yin ní nǹkan kó wá fún ọkùnrin ní nǹkan tó kò ní fẹ́ yẹn. ẹ lọ wọ́ ọmọ kékeré kan tó máa ṣe fún yín ta tí wọ́n wà ń bẹ́ẹ̀ kọ́ gbọ́ nǹkan tó bá lóun ò ṣe yẹn ẹ lọ wọ́ ọmọ kékeré kan tó máa la yín tẹpọ̀tẹpọ̀n tá máa mú okó yín dáadáa tá máa fẹ̀dí sílẹ̀ tẹ́ máa lè la ó ní ò fẹ́ kẹ́ láhùn ó ní ò fẹ́ kẹ́ fíńgà hùn bóyá bó ṣe ń gbọ́ bóyá change mind ẹ̀ but ọgbà yìí náà àwọn gbọ́dọ̀ change tí ò bá ti change ẹ kọ sí mi máa fún yín lọ́mọ tó máa lá yín tẹpọ̀tẹpọ̀n one thing ni pé there is tendency pé obìnrin lè má máa feel comfortable ipe ibi tóun ti ń gbàtọ̀ tó obìnrin lè máa ní confidence kó máa wò pé bí òun clean àbó clean tó bá ti feel bẹ́ẹ̀ lọ bọ́ sínú bedroom tẹ́ bá fẹ́ dóra yín kọ́kọ́ lọ wẹ̀ kó concentrate lórí abẹ́ ẹ̀ kó fọ òbò ẹ̀ dáadáa kó da ṣaka má dẹ̀ lọ ṣe any other thing má ṣiṣẹ́ má ṣe anything òun bọ́ta nínú bedroom báyìí òun lọ sórí bẹ́ẹ̀dì ẹ lọ ń ṣeré láti dóra yín ni gbogbo time yẹn á feel fresh tó o bá feel comfortable tẹ́ bá ti dóra yín one round tán tẹ́ tún fẹ́ ṣe mí tún lọ wẹ̀ nǹkan tí Islam sọ nìyẹn pé as long as ẹ bá ṣe ń dóra yín lọ ṣe janaba kẹtù padà torí pé mo sọ fún pé doctrine Islam gbogbo nǹkan téèyàn ń ṣe ways of life ló wà ń bẹ̀ tó there is tendency pé àtọ̀ máa ń rùn it depends on your immunity àti nǹkan tó ń jẹ sínú tọkùnrin bá jẹ oúnjẹ tó wà healthy àtọ̀ tó bá dà sóbìnrin lára kò ní rùn kò ní ní offensive odor bẹ́ẹ̀ tọkùnrin ò bá jẹ oúnjẹ tó wà healthy there is tendency pé tí obìnrin náà tí ò bá jẹ oúnjẹ tó wà healthy fóbù ẹ̀ tẹ́yìn méjèèjì wá da àtọ̀ òórùn yẹn lè wà terrible so but nítorí pé ẹ ti jọ wẹ̀kẹ́ tó dóra yín ó lè prevent òórùn yẹn kó má wà horrible ẹ lè tún lọ padà wẹ̀kẹ́ tó ṣe second round but ọkùnrin ò lè dó obìnrin tí ọkùnrin bá ń dó obìnrin tí obìnrin ò gbà kó finger kó mu ọmú àbí kó lábò ọkùnrin yẹn ó máa pa okó ẹ̀ because kò ní lè ó máa reduce the ability ẹ̀ láti dóbò dáadáa torí láàrin 2 minutes àti máa dóbò àti dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ but tí ọkùnrin bá ń ṣe foul play tó dóbò dé stage kan tó stop tó tún mu ọmú tó yọ okó kúrò nínú òbò tó ṣe tí ìyàwó ṣe edging fún ẹ tí àtọ̀ yẹn sá padà tó mu ọmú tó fọwọ́ tó mu ọmú dáadáa tó tún mú ojú òbò ẹ̀ tó gbá tó fọwọ́ gbà tó bá ti ṣe yẹn ẹ rí i pé bó bá ṣe yẹ kẹ́ ẹ dámira láàrin 3 minutes ẹ lè lò bí 5 minutes kẹ́ tó dámira ẹ lò bí 10 minutes kẹ́ tó dámira ẹ máa alternate tẹ́ bá ti rí pé omira yẹn ti ń bọ̀ ẹ sáré yọ ọkọ ẹ ṣe edging wọ́n á pinch ẹ lórí àpadà omira yẹn àpadà ẹ tún máa ṣeré yín lọ kò sí ẹ lè máa dóbò kẹ́ máa ní nǹkan tẹ́ fi ń compliment ní kissing finger lílá òbò compliment ló jẹ́ láàrin dídùn the main thing
tó jẹ́ vaginal sex gan ẹ lè dámira láì ṣe vaginal àbí láì fokósóbò gan kó jẹ́ wípé ẹ máa gbádùn ara yín ẹ lè máa ṣe kẹ́ má compliment kẹ́ má labo kẹ́ má finger kí lẹ wá kí wá ni ẹ fìyà jẹ ọkùnrin yẹn ni ẹ fún wọn ní igbódídí ṣọ́ni ẹ ń báyé oko wọn jẹ́ ni ẹ ń reduce ability wọn láti ní sex ni á dẹ̀ máa reduce tó bá yá oko yẹn ò ní ṣiṣẹ́ mọ́ ẹ gbẹjọ́ báyìí kò ní le torí àwọn nǹkan tó yẹ kó ginger oko àwọn nǹkan tó yẹ kó skyrocket ẹ kó fi dìde ẹ fàyè gbà obìnrin ò gbọ́dọ̀ má like ní lábò kó má like kan mu ọmú kó má like finger at least ó gbọ́dọ̀ like méjì nínú nǹkan tí mo kálẹ̀ ẹ yọ mímọ mú bẹ́ẹ̀ fi finger àbí kí wọ́n lábò ẹ̀ ó láti like ẹyọ kan pẹ̀lú mímọ mú nínú méjèèjì tó bá dùn ẹ lọ́wọ́ gan ó láti máa finger ẹ ibẹ̀ yẹn gan á jẹ́ kí obìnrin máa dámira especially obìnrin tí ò ní dọ̀ obìnrin tí ò ní dọ̀ tí ò ní fẹ́ kọ́ finger òun àìmá ní dọ̀ lásán ó ti pa feelings ọkùnrin yẹn 60% nǹkan tọkùnrin yẹn fi lè gbádùn òbò ẹ tó fi lè appreciate òbò ẹ tí ò ṣe sí idọ̀ ó ti pa 60% kúrò ńbẹ̀ ó tún wá ní kó má finger ẹ tí ẹ mọ̀ nǹkan tí idọ̀ máa ń ṣe lórí okó ọkùnrin ni tí ọkùnrin tó bá fọwọ́ sísàlẹ̀ obìnrin tó rí pé idọ̀ ẹ ti lé pàǹpà okó ẹ máa skyrocket ni tí ọkùnrin bá tún wá ń dóbò lọ́wọ́ láwọn tó máa ń gárò dóbò yẹn tó wá rí bí idọ̀ yẹn tó bá yẹ pé obìnrin tí ara ẹ le idọ̀ yẹn máa yọ sóró máa ṣe ṣọ̀ṣọ̀ síta ni tọkùnrin bá ń rò yẹn ó máa dàbẹ́ ni pé àwọn màlẹ́kà ń ṣeré nínú ọpọlọ ẹ̀ ni. so ọkùnrin ò wá nídọ̀ wọ́n ti gé idọ̀ ẹ idọ̀ dẹ̀kẹ̀rẹ́ ó kó 90% láàrin okó dídóra wa so wá ní idọ̀ tó rí pàǹpà wà ní kó má finger ẹ tẹ́ pé tó bá ń finger ẹ báyìí wọ́n máa fọwọ́ fa idọ̀ yẹn sísàlẹ̀ wọ́n á dẹ̀ máa do ẹ at the same time obìnrin tí ò bá enjoy sex kò láì kò ráyé wá mi ní obìnrin tí ò bá dóko tí ò tí ì gbádùn ẹ tó ò tí ì lè máa sọ pé tó bá dóko tó gbádùn oko wàá request lọ́wọ́ ọkọ ẹ pé wàá dó mi wàá fẹ́ jẹ́ kí oko lè mọ́ ẹ lọ́wọ́ òun ló ṣe máa ń fọ oko ṣe yẹ̀yẹ́ ẹ máa ń treat oko ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin yìí tẹ́ ẹ gbádùn oko yẹ kẹ́ lọ gbé ère òrìṣà oko kẹ́ ẹ gbé sílé òrìṣà oko kẹ́ ẹ máa tapo sórí ẹ̀ ní àwọn tó bá mọ iyì oko tó mọ̀ ọ̀dọ̀ dáadáa kẹ́ lọ gbé ère òrìṣà ère oko kẹ́ ẹ gbé sílé yín báwo lọkùnrin ṣe máa fẹ́ dùn ẹ tó máa ní kó má finger kó má mu ọmú kó má làbò kí wá ló ń dó bí ò bá tiẹ̀ lè làbò tọkùnrin bá ń finger ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe lórí oko wọn ni if you don't like it tó feel comfortable it's your call gbogbo ní kó lọ rán ìwọ ní kó lọ rán tó bá like ẹ o ò ní like ọ finger ẹ o ò ní like ọ mu ọmú ẹ báwo ni wọ́n gan ṣe fẹ́ wà rose báwo ni ẹ̀jẹ̀ ṣe ń bolẹ̀ jẹ́ wá fẹ́ rọ́ sí lára ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ bí o ti ẹ̀ ń fìyà jẹ igbó dídí dẹ̀ fáwọn ọkùnrin ẹ̀ ń fìyà jẹ wọ́n ni ẹni obìnrin tó bá refuse ọkọ ẹ̀ láti lábò finger ìyà lẹ fi ń jẹ wọ́n ìyà ni mo fọwọ́ sọ̀yà kí ọkùnrin yẹn lọ wá ẹni tó máa ṣe fún níta ìyà ni ẹ fún wọn ní gbójídíṣọ́ ẹ ń hàdí problem wọn ta ló ń kó gbogbo tó máa fọwọ́ kó gbogbo ọyàn ẹ méjì báyìí tí wàá kó sọ́kùnrin lẹ́nu nígbà tí orí ẹ bá ti ń táṣì ìwọ gan ló máa mú ọwọ́ ẹ tọkùnrin bá ń fíngà ẹ gan tó bá gbádùn ó yẹ kó máa dó fíngà yẹn ni ẹ mọ bó ṣe ń dó fíngà ni tẹ ọkùnrin á máa fíngà ẹ wàá dẹ̀ bọ́lẹ̀ níbi bó bí ẹ̀sùn ó fíngà ẹ tó bá gbádùn ẹ débi kan tó mú kan wà lẹ́nu ẹ tó dẹ̀ fíngà ẹ lọ́wọ́ wàá dẹ̀ bọ́lẹ̀ wàá jókòó sórí ẹ wàá máa dó fíngà ẹ wàá balance ọwọ́ yẹn wàá mú ọwọ́ yẹn dání báyìí ni fíngà ẹ wà ní bóyá fíngà méjì ló fi fíngà ẹ wàá mú ọwọ́ yẹn wàá bóyá o sùn báyìí ṣé mo kó tí n bá sùn báyìí sìn báyìí lọ́wọ́ yìí máa wà wàá mú ọwọ́ yẹn bó bá sùn báyìí lọ́wọ́ yìí máa wà ọwọ́ dẹ̀ wà nínú ó fíngà wàá mú ọwọ́ yẹn wàá mú ibi wrist ẹ̀ dání láti balance fíngà yẹn sínú òbò ẹ wàá wá máa dó fíngà yẹn ìyẹn lásán obìnrin lè fi come wàá máa dó fíngà yẹn
wọn ò tí focus o wàá kàn fi finger yẹn wà nú ẹ̀ wàá dẹ̀ mú dání wàá balance ọwọ́ yẹn kó má bàa shake wàá mú wrist yẹn dání kó má bàa shake nínú ẹ̀ wàá dẹ̀ sọ fọ́kùnrin yẹn wàá fi ọmú kan sí lẹ́nu wàá gárò sórí ẹ̀ wàá dẹ̀ dó finger yẹn wàá dó finger yẹn títí ẹ pé wàá come tí ìdóra yín o bá ti dó finger tó ti come tára ẹ wálẹ̀ díẹ̀ wàá wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin yẹn wàá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kẹ̀ wàá sọ̀kò okó ẹ̀ títí okó ẹ̀ máa fi le níbi tó ti ń sọ̀kẹ̀ yẹn ara tiẹ̀ náà tún ti ń dìde padà nígbà tó bá máa dó wọ́n tiẹ̀ sọ fọ́kùnrin yẹn pé kó sùn ó ti dó finger náà kó wá dóhun náà. I'm telling you tẹ́ pé mo máa mú ọwọ́ yẹn ni wàá dẹ̀ máa dó finger yẹn a máa lọ lórí ẹ̀ wàá máa bọ̀ títí wọ́n máa dó finger yẹn come even ẹ̀ṣẹ́ báyìí o lè dó ibi báyìí tó bá ní idọ̀ o lè fi idọ̀ dó ibi kó dẹ̀ dà o lè ní kí ọkùnrin ṣẹ́ ibi orókùn ẹ̀ ibi bíbáyìí orókùn ẹ̀ ibi nílẹ̀ kó ṣẹ́ kó dẹ̀ dó ibi orókùn yẹn kó dẹ̀ dà tẹ́ bá fẹ́ enjoy ara yín débi wípé ẹ̀yin méjèèjì ẹ fẹ́ ṣeré ẹ fẹ́ tètè dámira ẹ dẹ̀ fẹ́ gbádùn ara yín wàá kọ́kọ́ máa dó part ara ẹ̀ náà kó tẹ̀ tó dó okó rárá wàá kọ́kọ́ dó part ara ẹ̀ kó tó dé okó rárá wàá dó orókùn ẹ̀ wàá dó finger ẹ̀ wàá dó bá anywhere tó bá ti rí pé ó lè ṣe fix tó lè make a fix wàá kọ́kọ́ dó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bá ṣe sọ pé àwọn Nàìjíríà mẹ́lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin gan mọ̀ ọ́n ṣe báwo tó bá mọ̀ pé ọmọ kó dó tó dẹ̀ ń gbádùn oko lára àwọn tó fi ń compliment àti dóko ni kó finger ẹ̀ kó mu ọmú ẹ̀ gbogbo àárín ẹsẹ̀ ọkùnrin kó la torí ẹ̀ ló ṣe pàtàkì kẹ́ ẹ wẹ̀ kẹ́ ẹ tó dóra yín gbogbo àwọn ibì kan wà tẹ́ pé o máa fi àwọn sí lára ọkùnrin gbogbo àwọn ibì kan wà tí ọkùnrin máa fi àwọn sí lára ẹ̀ bí ò bá tiẹ̀ lábò ẹ̀ tó jẹ́ wípé wọ́n á máa play tralala nínú ọpọlọ ẹni. So meanwhile yes please men your fingers lightly on idọ̀ yes wọ́n máa ń stroke idọ̀ ni ẹni tó bá ní idọ̀ wọ́n máa ń stroke idọ̀ bí idọ̀ ṣe wà sensitive tó mo ti sọ fún yín pé 8,000 nerves ló ní but bó ṣe wà sensitive tó yẹn wọn kì í mount pressure directly lórí the penis shape tó wà nínú idọ̀ ṣé wọn pé tẹ́ bá fa orí kíní tó cover idọ̀ tó ń pè ní clitoris hood yẹn tó ń pè ní hood yẹn tẹ́ bá fà sókè báyìí in tó máa wà nínú ẹ̀ ó ní shape penis tí ara obìnrin bá le tán tẹ́ bá fa kíní yẹn sókè ẹ máa rí pé shape okó gangan ni the huge part of that idọ̀ ó wà nínú the smallest part lẹ́rí tó wà ń ta yẹn tó bá dẹ̀ le tán ó máa rí pàǹpà báyìí ó máa dàbí okó gangan ni so hood yẹn lèèyàn máa ń lò because ó wà very sensitive tẹ́ pé tẹ́ ẹ̀ bá mọ̀ mú dání dáadáa kàkà kóbìnrin máa gbádùn ẹ̀ á tún máa dùn obìnrin ni so hood yẹn lèèyàn máa ń lò náà máa fi stroke idọ̀ then irú idọ̀ ẹ̀ gan ó lè fi idọ̀ ẹ̀ dó ara ọkùnrin idọ̀ ẹ̀ wàá fi dó ikùn ọkùnrin wàá fi dó ara ọkùnrin wàá fi dó itan ọkùnrin wàá fi idọ̀ ẹ̀ wàá fi dó ibi ọwọ́ ọkùnrin tẹ́ pé wàá kọ̀ kíba bẹ́ẹ̀ wàá dẹ̀ máa stroke ẹ̀ wàá dẹ̀ come kẹ́ tó dóra yín lásán ẹni tó gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹni láti lọ kọ́ṣẹ́kúṣẹ́ ọwọ́ yín I'm telling you ọkùnrin ò gbúdọ̀ má fìngà kó má mú ọmú kẹ̀dẹ̀ lẹ́ ń dóra yín kẹ̀lẹ́ ń ṣe sẹ́ẹ̀sì kẹ̀dẹ̀ lọ́kọ àtìyàwó yín ọkọ àtìyàwó òfòwò ni yín kọkùnrin yẹn lọ wẹ́ lómi tó máa ṣe fún because ẹ̀ ń pa wọ́n sáyé ni ẹ̀ ń kill skill wọn ni ẹ gbúdọ̀ máa fi òbò yín kill skill ọkùnrin ẹ ń láti máa jẹ́ kí ọkùnrin máa ní more skills ẹ dẹ̀ ń láti máa innovate kẹ́ máa ṣe different styles and different kini every time so that òbò yín go ò ní sú ọkùnrin. The number to call is +4474 04851234 fún ẹni tó bá fẹ́ sọ̀rọ̀. No. Àǹtí Káfà, ẹ kú iṣẹ́ o, ẹ ká sọ ṣe wà ókè. Òótọ́ lẹ sọ ọ́ pẹ̀lú àwọn atọ́ ti gé ní dọ́lọ̀ yìí o. Àbá máa dòkó fún ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta.
a kì í feel anything bẹ́ẹ̀ tán bá finger wa dáadáa tán mú ọyàn tán láòbò táwa náà dó wọn dáadáa látòkè ó máa make sense tó kó bá le dáadáa ó máa make sense àríyàn máa ń wà òkè bẹ́ẹ̀ mo ní kí n kí ọ̀rọ̀ yín lẹ́yìn ní pẹ̀lú àwa tán gé ní dọ́lọ̀ yìí tán bá ti géèyàn lábẹ́ lọ. àwọn tó bá ti gé idọ̀ wọn lóòótọ́ wọ́n nídìí kókó le dáadáa kó tó gbádùn oko. Hello. àǹtí mi ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ ìyá mi. yes ma àǹtí mi ẹ gba yìí màmí ní gbọ́kú yín gbogbo prógámù yín yẹn ṣe ló ń wo etí mi tó ń dùn fún mi létí gbogbo ẹ̀ kàn speak tó ń ṣe ní in fact ó rẹ̀ tó ibi tá a kan wà yìí àlórí ọ̀fẹ́ àti lórí ọ̀fẹ́ àti dókòó náà wá ṣiṣẹ́ ní lórí ìlú ni àmọ́ lára àwọn prógámù tẹ́ ṣe yẹn ìgbà tí mo sì dé ti máa kan nígbà tí mo sì wà ní nàìjíríà nígbà yẹn in fact àǹtí mi tí a bá ti kó tó di pé kí níbi eléyìí báyìí tí n bá ti wà pẹ̀lú ẹ̀bí eléyìí báyìí ọwọ́ mi dàrẹ́ ìlú ẹ̀ ló ń lọ. Exactly. tí n bá kó yẹn dání bí eléyìí báyìí àǹtí mi ibẹ̀ ni mo ti rí wípé tí ọkọ ọkùnrin bá lè wọn iṣẹ́ nǹkan wọn ń yọ gbẹ̀gbẹ́ o. tí n bá. ó ti wà muted. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹni tí wọ́n bá gé idọ̀ ẹ̀ ó nídìí kí oko tó bá máa dó kó le dáadáa. Hello. Hello ma. Hello mo ń gbádùn yín. ẹ kú ètò ma o. Yeah. Hello. Hello. Hello, Avinka. Yeah, mo ń gbọ́. Mo kí ni yẹn kọ́. Yeah. Bí àǹtí bí táwa ti ṣe lọ́wọ́ bí eléyìí báyìí. Ṣé lórí àgbà ṣe bí eléyìí mọ́ yọ yẹn tó bá yọ jáde kúrò ní bra. Àwa mú orí méjèèjì mi. Àwa papọ̀ àwa bẹ̀rẹ̀ sí ní mú. Bẹ́ẹ̀ la mọ fíńgà mi. Bẹ́ẹ̀ la mọ ṣe dé pé èmi gan-an bí ẹ ṣe sọ yẹn pé gbà mí fíńgà gan lásán gan á dàbí pé kán mọ dú ẹ kó mọ dòkó lásán ká mọ dùn mọ́ mi ká mọ àǹtí rẹ wò in fact ó kó dùn o ẹ̀sìn sáà ní kó wá di wípé ẹgbẹ́ tí mo sọ pé àwọn ọkùnrin nàìjíríà pé ó mọ̀ fi ẹsẹ̀ ya ìtàn obìnrin pé wọ́n fẹ́ bá obìnrin sùn kínní kan ṣẹlẹ̀ ní tí mo dé sí kó tó di pé mo kúrò nílé bá àǹtí mi tí n bá sọ fún yín wípé tó bá ti di pé ó máa ní ká wọlé lọ pé ká lọ ṣe ó máa ní fámà ṣe ní báyìí tí máa ṣe bá mi ò ṣe tó ti dúpọ̀ tó pé mi ò ṣe yẹn tó bá ṣàti jáyè gbé méjèèjì jáde tó mú tó ṣe ó mú síra tó mélé tó bá yàjà mélé tó mélé àwa pa méjì papọ̀ àwa gbé sẹ́nu tó bá bẹ̀rẹ̀ sí ní mu bí orí àga tí mo ti ní mi ò ṣe mi ò wọlé yẹn bẹ̀ láti bẹ̀rẹ̀ sí mú tó bá mú ọwọ́ bí eléyìí báyìí tó fi rọra gbé ìtàn mi sókè bí eléyìí báyìí tó kí okó yẹn bọ̀ bí eléyìí báyìí tó bá ti rọra ṣe tó ó ti kọ́kọ́ máa ṣe o tó máa gbá sí máa fi omi níbi àmọ́ tó jà mú ọwọ́ díẹ̀ tó fi fa ibi tàn mí sókè tó ṣàkà sókè díẹ̀ tó wá kí okó yẹn sínú ẹ̀kan bí eléyìí báyìí mi tó bá máa kan bìkan lára mi máa ní dúdú tí mo fẹ́ mọ gbọ́ nìyẹn a ní mo ṣe fẹ́ mọ gbádùn ẹ̀ gẹ́gẹ́ ló ṣe dúdú yẹn mo fẹ́ gbọ́ a ní ṣó dùn mẹ́ ṣó gbádùn ẹ̀ a ní ṣó mi ní ọmọ ìdíje pé kò dùn lónìí òun dídí mò ń dọ́gbọ́n kására ni o a ní bá mi sọ̀rọ̀ náà a ní báwo ló ṣe ń ṣe é àti mi ẹ̀wọ̀ ó bá jàre ẹ̀wọ̀ wọn bá tí mo ti yẹn jàre. ẹ ṣe gan. meanwhile tí èèyàn ò bá nídọ̀ oko tó bá máa dún láti le dáadáa because mo sọ fún hello. Hello, sister mi, ṣàlàáfíà ni. Adúpẹ́ mà. Ẹ kú ètò. Yes ma. Ẹ ṣe gan ni ṣe rí gbogbo àwọn tó bá gé tán wọn kò da ìyànà fi jẹ wá o. Nígbà tí wàá sísí mo gbádùn òkú ṣùgbọ́n nígbà tí mo ti má rè tán tí báyìí ní ìgbádùn òkú mọ́ o. Kí ló dé tẹ́ ìgbádùn òkú mọ́ mà? Hello. Kí ló dé tẹ́ ìgbádùn òkú mọ́? Hello ṣe ń gbọ́ mi. Mo gbọ́ yín kí ló dé tẹ́ ìgbádùn òkú mọ́ lẹ́yìn tẹ́ má rì? Ìgbà tí wọ́n ti gé tán ìgbà tó fẹ́ lọ́lé ọkọ náà gé o. Ẹ ti matured kan tó gé idọ̀ yín. Bẹ́ẹ̀ ni o ti dùn wọ́n nígbà tí mo lọ́lé ọkọ náà gé o dùn mí
irọ́ ẹni sùúrù o báwo náà ṣe gé o báwo mo lẹ wà tó fi gé dọyín nígbà tẹ́ ọmọ ọdún mélòó lẹ lọ́lé ọkọ. At the age of 23 ni. Irú pain burúkú wo nìyẹn ṣé hospital náà ti lọ gé ni. Ó wà painful gan ilé náà ti gé ìgbà tí wọ́n múra lé ọkọ ni. Wọ́n ṣe máa ń ṣe lù wá nìyẹn. Níbo ni ìlú yín. Bẹ́ńdẹ̀ ni. Ó yẹ kán kó gbogbo wọn kán lọ kó wọn sẹ́wọ̀n ní ẹ sì lè sùn wọn ṣe mọ́. Gbogbo àwa tí ọmọ ìyá wa tó ń ṣe fún gbogbo àgbàdo kókè àwọn mẹ́rin ni wọ́n ṣe fúnjọ́ náà. But pain yẹn ṣé kò fún yín ní fistula ṣé pain yẹn o ẹ ṣì feel pain yẹn because ẹ ti dàgbà kan tó gé náà. Mo feel pain ìgbà tó ń ṣe mo feel ẹ̀ bẹ̀ after 3 days ó ti tọ̀. Mo feel ẹ̀ ìgbà tí wọ́n á ń tí wọ́n á ń school mo ní boyfriend tó yẹ kó tì o. Mo máa ń gbádùn dáadáa ìgbà tó tí mo ti lọ lé ọkọ báyìí. Till today má sọ fún yín for the past 20 years ń sè mi rí nǹkan tó ń jókòó kò dẹ̀ bọ́dà mi. For the past how many years? 20 years. Àìsàn nìyẹn o. Ọkọ mi máa ní feelings lẹ́ẹ̀kọ̀ọ̀kan maybe in 6 months and that's all kò sí. Omi pé tẹ́ bá sọ pé for the past 20 years that means pé irú yín máa bẹ̀rẹ̀ menopause ní time tí ó yẹ kẹ́ bẹ̀rẹ̀. Mo ti bẹ̀rẹ̀ sí pẹ́ tó gbà tí sábà máa lọ pọkùnrin ta ni kò sí àti òbá ti sọkọ tó tí ọkọ tó kú ọdún kò bẹ́ẹ̀ náà ni. Ìyẹn serious o. Ṣé serious ni. Báwo náà ṣe máa gé ìdọ̀ yín torí pé ẹ̀ ń lọ sí ilé ọkọ? Wọ́n ṣe máa ń ṣe ń gbà yẹn ni wọ́n ṣe ń fi ń sìn mọ́ o báwọn ṣe bí ìyá wa ṣe ṣe fún wa nìyẹn o torí gbà tí mi lọ́ọ́lé ọkọ ni wọ́n ṣe o. Mo ti wá sí England mo ti délé mo fẹ́ lọ́ọ́lé ọkọ ni so wọ́n ṣe gé nìyẹn. Inú wa dẹ̀ wá fara yín sílẹ̀ kún wọn gé. Á sùn ni wọ́n máa gé àwọn pẹ́ tó máa gé wá ní. Bọ̀ tó ẹ bá sùn tó bá gé ṣé wọ́n fún yín ní oògùn tí ẹ fi ní feel pain. Wọ́n fún wọn ní nǹkan kan o wọ́n kàn gé náà ni o. Ẹ̀jẹ̀ bleed. Ẹ̀jẹ̀ díẹ̀ máa yọ ó yọ èdè yọ. Irọ́ kò bóyá kò ṣe dọ̀yìn náà gé. Àná ti gé sẹ́ ìbọn ṣe. Bóyá wọ́n ti gé láti kékeré kò lè jẹ́ time yẹn. Kékeré wọn gé díẹ̀ náà wọn ara gé wọn kíní tó ń tó yẹn náà gé ń bẹ̀. Ṣé kàn gé wọn ń gé rẹpẹtẹ. Ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù mi mà. Hello. Hello, ti Fayinka. Mo ń gbádùn ẹ kúrọ̀lẹ́. Yes, ma. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún ìbò ẹjọ́. Màá jẹ́ ìfẹ́ kẹ́sílẹ̀ síta bóyá kẹ́ rìkọ́ọ̀dù ẹ̀fẹ́ bá ní máa ṣe next show. No, ẹ wà live ẹ sọ Mr. Ṣé mo lè sọ̀rọ̀? Ẹ sọ. Ok. Mo gbọ́ the other kìíní láti tẹ̀ sí pé ìkan ọ̀kan lọmọ kìíní kan ó fẹ́ máa ṣe. Ṣé mo bí àrífín yẹn fẹ́ jẹ́? Because mo jẹ́ kan lára very strong member yìí. Èmi náà pè ní Ọ̀túnba Túnjí. Now, tẹ́ ẹ̀ bá mind ẹ̀dá ọ̀kan lọmọ bí ọ̀kan ló pè rẹ̀ ẹ̀dá mi á tẹ́lẹ̀ mi pé. No bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ ń sìn ọ̀rọ̀ okó àtòbò ni ẹ fi ọ̀rọ̀ ọ̀kan lọmọlẹ̀ ẹ fi yẹn lẹ̀ ẹ jẹ́ ọ̀rọ̀ okó àtòbò là ń sọ ń sìn ẹ fi yẹn lẹ̀ jàre bàbá ẹ fi lẹ̀ jàre. Ẹ ṣe ẹkú fún mi. ìlẹ̀ kọ́sẹ̀ ẹ ṣe ni tẹ́ ẹ̀ka lè dìde dọ̀tí o ṣẹgbọ́. Ẹ ṣe ìyá ẹ ṣe bàbá mi ẹ ṣe gan ẹ ṣe Ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yín ẹ jọ ẹ ṣe sà ẹ ṣeun. Yes, sir. Ṣé ra àwọn tí wọn ò bá nídọ̀ 80% of their sensitivity wọ́n ti take mo ń gbọ́ yín mà ẹ wá ní for the past mo ń gbọ́ yín ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ni wọ́n gé ìdọ̀ yín báwo lọkọ yín ṣe wá fíìl. wọ́n sọ ẹmọ̀ kan máa ń sanwó orí wọ́n máa ti sanwó orí wọ́n máa ra gé díẹ̀ náà máa ń gé kó máa gé rẹpẹtẹ wọ́n ń gé rẹpẹtẹ téńté yẹn náà máa ra gé díẹ̀ ń bẹ̀. Then wọn gé tán then ó yẹ kẹ́yìn sì lè gbádùn oko because different type àwọn míì wọ́n máa fa tán ni àwọn míì wọ́n kọ́ra máa gé díẹ̀. wọ́n fẹ́ pààyàn nìyẹn wọn ò ní fa tán wọ́n fa tán wọ́n ra ń gé wọ́n máa gé ni. yóò sì sọ pé kẹ́ má gbádùn oko yóò sì sọ pé kẹ́yìn má gbádùn oko. èèyàn máa gbádùn ẹ̀bẹ̀ not pé you won't be so eager to pé oko wọ́n ṣe fún wa ńgbà yẹn pé tọ́pọ̀ ò bá sí ńlé ò ní feelings nǹkan tó fi ń ṣe nìyẹn tó fi ń ṣe tó tọkùnrin ṣe lóòótọ́ náà ṣé ó ṣiṣẹ́ ṣé tọkọ yóò bá sí ńlé ṣé ẹ̀ kì í ní feelings. ó
ń ṣiṣẹ́ ó máa ń ṣiṣẹ́ ẹ̀ ní kò ní wùyàn rẹpẹtẹ. ṣé wá rí nínú ìsín pé ìkànnà ṣe fún yín àbí nǹkan tó dáná ṣe fún yín. ìkànnì ìgbà yẹn àwọn ti rò pé bóyá kéèyàn kí ọmọ lè wà obedient ọkọ ẹ̀ kó má máa ṣiṣẹ́ kúṣe òní ṣèranù. God bless you Ọ̀túnba Túnjí. God bless you sir. Mò ń gbádùn yín. So ìkànnà ṣe àwọn ò mọ̀ pé kàní àwọn ìyá wa ń gbà yẹn wọ́n máa fi sanwó orí nì pé ń lọ́lé ọkọ wọ́n láti gé tó bá ti ń lọ́lé ọkọ nígbà yẹn nílùú níbẹ̀ ní Edo State èèyàn láti gé tán wọ́n máa gé o ó compose torí ọkùnrin yẹn máa sanwó ẹ̀. So bẹ́ẹ̀ ṣe wà yín sì tẹ́ fi fẹ́ ọkọ yìí jẹ́ dámira rí. máa dámira máa dámira ó máa gbé débẹ̀ ó dámira kì í ṣe pé bóyá kákan. ọkọ yín ni mo ń sọ kò ṣe ọkọ yín o ṣé ẹ máa ń dámira. máa ń dámira. Okay. máa ń dámira kì í kú bóyá òun ní ṣe ṣùgbọ́n kì í kú bóyá kí wọ́n máa ṣe ṣọ̀ṣọ̀ káàkiri nínú. àwọn tó nídọ̀ náà èmi ò ṣe ṣọ̀ṣọ̀ káàkiri náà kó ṣe gbogbo àwọn tó nídọ̀ òní kéèyàn for me wọ́n get it wrong ni ìdọ̀ òní kóbìnrin ṣe ṣọ̀ṣọ̀ káàkiri ìdọ̀ máa ń jẹ́ kóbìnrin gbádùn oko ni. Tẹ́ bá wo majority àwọn tó mọ̀ pé mi ti ẹ̀ mọ̀ bóyá mo lóbò lábẹ́ mi ṣe pé kinní kan there is tendency pé ẹni tó bá ti gé ìdọ̀ ẹ̀ ó lè wà fún ọdún 10 kó má tiẹ̀ béèrè oko wọn kì í ní feelings pé àwọn feel like irú àwọn yẹn ló jẹ́ pé mo ń gbọ́ mà. ló bó ṣe jẹ́ nìyẹn o bẹ̀tí ń sìn mọ́ mi ìrùkọ́ ń ṣe mọ́ o. Yes ma mo ti gbọ́ yín mà. ń ṣe mọ́ náà. mo ti gbọ́ yín mà ẹni tó bá gédọ̀ ẹ̀ ó lè wà wọn kì í dìndín finúfínà pé mo fẹ́ dóko wọn kì í ní feelings but ẹni tó bá ní ìdọ̀ kò sí bó ṣe nínú òtútù ẹ kọ́kọ́ wàá fìlẹ̀ torí wàá mọ̀ ara ẹ̀ á gbé fún yá wù ẹ́ kó dóko á wù ẹ́ ara ẹ̀ wàá wà turned on wàá wà move o lè rọ́kùnrin gan kó rí kó pààkó kó ẹ̀ báyìí kí ara ẹ̀ dẹ̀ ṣe kìsìkìsì but àwọn tí wọn ò ní ìdọ̀ mo sọ fún yín pé 80% of their sensitivity has been taken away and that is the truth. àwọn tí wọn bá ní ìdọ̀ ẹni tó bá ní ìdọ̀ mo sọ wípé ìdọ̀ téèyàn ní 8,000 nerves ló wà lórí ìdọ̀ you can imagine báwo ni o ṣe ní feel pé bóyá òun fẹ́ dóko àwọn tí wọn ò ní ìdọ̀ ẹ bá pè wọ́n ẹ bá máa pè wọ́n ibi nǹkan tẹ́ ṣe máa ṣe fẹ́ni tó ní ìdọ̀ bẹ́ẹ̀ ṣe máa bẹ́ni tó ní ìdọ̀ ṣe láàrin 5 minutes ara ẹ máa gbé fúkẹ́ àwọn tí wọn ò ní ìdọ̀ ẹ lè dó wọn látẹ̀ ní dọ̀la kó bò wọ́n dry kó má wet but ẹni tó bá máa handle àwọn yẹn ó ń láti ní sùúrù ó ń láti lè ní sùúrù ó ń láti lè kọ́kọ́ sọ fún wọn ẹ jẹ́ kí n kọ́ yín ní gimmicks ẹ̀yin tí ẹ ò ní dọ̀ ẹ̀yin tẹ́ ẹ ní dọ̀ ní time love you ẹ̀yin tẹ́ ẹ ní dọ̀ ní time tí ẹ bá wà on your own most of the time tẹ́ bá wà on your own ẹ bára yín ṣeré ẹ fọwọ́ kan ara yín kẹ́ lè understand the body yín so that tó bá ń bá yín ṣeré because ẹni tí kò ní dọ̀ ìwọ tó ò ní dọ̀ tí ọkùnrin bá ń bẹ ṣeré àbí tó bá fẹ́ dóko ìwọ ló máa lè sọ fún ọkùnrin bí tí ọkùnrin máa fọwọ́ kàn lára ẹ̀ tó máa turn ẹ̀ on ọkùnrin ò lè understand the body ẹni tí ò ní dọ̀ ẹni tó ní dọ̀ ọkùnrin ti mọ̀ pé kó mí tó ń bá fọwọ́ stroke ìdọ̀ ẹ̀ ara ẹ̀ máa on ara ẹ̀ máa wà arose but ẹni tí ò ní dọ̀ ìwọ ló ń láti understand your body o láti understand ibi tó máa fọwọ́ kàn lára so you nígbà àkọ́kọ́ once in a while you need to be able to play with yourself touch yourself understand the part of your body part of your ara tí ọkùnrin máa fọwọ́ kàn tó máa move so tẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ eré má wulẹ̀ lágùn jìnnà má fún ọkùnrin yẹn ní wàhálà tó bá ti ń bẹ ṣeré mú ọwọ́ ẹ̀ kó fi ọwọ́ ẹ̀ síbi tó yẹ kó fi sí ibi tó yẹ kó wà tó máa touch ẹ̀ tó máa rose ẹ̀ tó máa jẹ́ kó wà turned on bẹ́ẹ̀ ni tí ò ní dọ̀ ò ní ìdí gbogbo ẹni tó ní dọ̀ ò ní ìdí gbogbo yẹn because 90% of sexual kini ló ti wà lára ẹ̀ yẹn which is ìdọ̀ bẹ́ẹ̀ ni tí ò ní dọ̀ ó ń láti máa bára ẹ ṣeré lóòrèkóòrè ibi tó move ẹ lẹ́nìí ó lè má jẹ́ bẹ́ẹ̀ ló máa move ẹ lọ́la tó bá jẹ́ pé ọmú no suck ẹ tó wà turned on ẹlòmíì lè wá suck that same ọmú kó irritate ẹ àwọn tí wọn ò ní dọ̀ ẹlòmíì lè touch abẹ́ ẹ kó irritate ẹ àwọn tí wọn ò ní dọ̀ ẹlòmíì dẹ̀ lè touch the same abẹ́ kó jẹ́ kó go gaga so ìwọ obìnrin tó ò ní dọ̀ ó máa ń láti máa bára ẹ ṣeré once in a while láti mọ ibi tí ara ẹ
tó máa ti lè sọ fọ́kùnrin pé ó yá tó bá ti ń bẹ ṣeré bá wàá mú ọwọ́ ẹ̀ síbẹ̀ tó bá ti ń dún ẹ̀wọ́ ló máa mọ ibi tó máa kẹ́ ìdí sí ló máa mọ ibi tí oko máa kàn nínú abẹ́ ẹ̀ tí o máa fi ilẹ̀ kò dàbí ẹni tó nídọ̀ wọ́n lè má fòkó sábẹ́ kọ́kọ́ fi oko máa rọ́ọ̀kì òbu ẹ̀ mọ́ clitoris ẹ̀ kó dẹ̀ dàmìrà bọ́ kò síbẹ̀ fẹ́ni tó nídọ̀ tí ò nídọ̀. So ẹ má gbàgbé ilẹ̀ Danabit ṣì ń tà ní wàràwàrà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹjọ́ ẹ kọ sí mi wọ́n sì wà lórí sale lọ́wọ́ ẹ kọ sí mi lórí +447404851234 ẹ má dẹ̀ gbàgbé Titanic K2 látọwọ́ Yemkem International Titanic K2 fún gbogbo ẹ̀yin tó kó yín bá ti kú ẹ pè wọ́n lórí 08066666359 08066666359 mo dẹ̀ fẹ́ bẹ̀ yín ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ kí oko yín máa lè mọ́ ìyàwó yín lọ́wọ́ ẹ má máa gbé oko líle lọ bá obìnrin lórí bed most of the time mi ní kẹ́ má ṣe one off but most time ẹ jẹ́ kí ẹ bẹ̀rẹ̀ eré yẹn from the scratch kó jẹ́ pé ìyàwó yín rí yín níbi tó kó yín ti rọ̀ ó dẹ̀ rí yín bó kó yín ṣe le mọ́ òun lọ́wọ́ ó máa ń boost self esteem obìnrin ó dẹ̀ máa ń jẹ́ kí obìnrin feel important ó dẹ̀ máa ń jẹ́ kí obìnrin kára obìnrin yá láti dóko inú obìnrin máa dùn orí ẹ̀ máa gbáski tó bá ti rí bí okó yẹn ṣe lè ẹ jẹ́ máa fi sí ìṣàlọ torí èmi ń lọ jáde mo dẹ̀ máa ṣiṣẹ́ lọ́la ire o ó dàárọ̀.